òkìkí ọ̀kà kan ọba gbẹ́gbé ní sánlẹ̀ láti pèrègèdè ọ̀pá kòrògò tí yájú ẹ̀ bá ọ̀nà ọba ńlá tó lọ kọrin kéṣe. dádì oṣó òkú dọ̀láre lórí ayé mi àjẹ́ òkú dọ̀láre lórí ayé mi torí pé wọ́n ló dá mi ọlọ́run o. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ lóra ìwà àgbà ọ̀fẹ́ àti ìwà àwa lè níwájú rẹ̀ adúpẹ́ ohun tó rí pé látọ̀dún tó lọ láti lọ gbé wípé ṣe fẹ́ oṣù pa lóra ọ̀fẹ́ láti lè jáde nínú ọdún 2022 látàlàfíà àfọwọ́pọ̀ ọdún 2023 èyí ni ìpàdé àkọ́kọ́ ọlọ́run ayérayé aṣọ oríko ṣe fún àwọn adájọ́ àgbà ọ̀fẹ́ àti ìwà à á béèrè fún ìdàpọ̀ mímọ́ rẹ àti ìjẹ́rìí agbára rẹ bàbá darapọ̀ mọ́ wa ìjẹ́rìí agbára rẹ ẹ̀yà sùúrù fún wa ẹ̀yà bùkún wa ìwọ la fẹ́ nínú gbogbo tá a ṣe nínú ọ̀rọ̀ nínú orin nínú àdúrà bàbá wa darapọ̀ mọ́ wa ìdí ìpéjọpọ̀ wa òun náà ni wípé bíba ègún ìran àti májẹ̀mú ìran jẹ́ lórí ayé wa bàbá agbára jù lọ bá a bàjẹ́ pátápátá ayé ẹnìkọ̀ọ̀kan wa kó sì ní òògùn gbogbo ayé ẹnìkọ̀ọ̀kan wa kọ́ fún ayé ẹnìkọ̀ọ̀kan wa kọ́ bẹ̀ sí fún fún rere ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. sọ àti ìwọ̀n bóyá sí wọn kọ ẹnìkọ̀ọ̀kan akọ ohun tí a fi kọ kárí ohun pé àwọn àwọn ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà lọ ọ̀yà àyànbẹ̀rẹ̀. Alagbara kátó dá ayé lẹ́yìn tí wà kátó dá ọ̀run lẹ́tí ń jọba Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. You are the Messiah. You are the Messiah. You are the Messiah. You are the Messiah.
fi ọpẹ́ mi fún. Tani ó tún gbé ga o bí kò ṣe bàbá lókè? Tani ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè nígbà yìí, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Alabama yìí, Alabama gbéga o, Alabama yìí bí kò ṣe Jésù ọba. Ẹ̀yin ni Ọlọ́run o, Elédùmarè, ọ̀gá ògo o. Ẹ̀yin ni Ọlọ́run o, arímọ̀yẹ̀wò, alágbára. Ká tó dá ayé lẹ́yìn tí wà, ká tó dá ọ̀run lẹ́tí ó ń jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá o, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ̀yin ni Amen. Ẹ yẹ ká pọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àánú rẹ lórí ayé mi. Yàtọ̀ ló tó ti lọ ìyẹn December tá a ti fi ara wa sílẹ̀, ẹni kẹfẹ́ nínú wọ́n sọnù. A tún ní ayọ̀ àtúntò láti pàdé nínú ọjọ́ 21 oṣù kìíní oṣù 2023 lọ́la àtàlàfíà. Bàbá ọmọ ṣe àdúrà ọ̀pọ̀ ìwádà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ògo adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ lórí ayé wa.
láti inú oṣù December tí a ti wọnú ọdún dé lọ àti tó fi di ọjọ́ tòní èyí tí ń ṣe ọjọ́ kọkànlélógún o tún fún wa lórí ọ̀fẹ́ láti ní pàdé àtàlàfíà àwa yára wa nípa títàrà ó bàbá ọmọ ẹ̀mí mọ́ nínú ọdún dé wa òjì kẹ́kẹ́ nínú wọn sọnù òjì káwọ́ ẹnìkẹ́ nínú wa ti wọn àánú àti orí ọ̀fẹ́ rẹ ìwọ́n fi pamọ́ ní gbogbo àkókò ọ̀lọ́dún yẹn àá tún wọlé ọdún náà ní ọjọ́ tòní adúpẹ́pẹ́ ayọ̀ inú nínú àlàáfíà tí a tó fi péjú péṣẹ ògo ní fún orúkọ rẹ èyí ní fún orúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ ká tó tọ ọpẹ́ yẹn dà Olúwa ọmọdún adúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé láti gbàgbà láti wọnú 2023 tí tó fi jọjọ́ tòní òun fẹ́nikẹ́ni ní wa sílẹ̀ irú àyìnlá ń gbọ́ sí ra wa àyàtàfẹ́lá fi ń pàdé ara wa àyàtàfẹ́lá ti fi ń yọ̀ mọ́ra wa láti gbà tí tó fi jọjọ́ tòní tí í ṣe ìpàdé àkọ́kọ́ láti mọ dojúkọ ogun àti ègún ìran tí ọ̀rẹ́ kọ́ bàjẹ́ lórí ayé wa Olúwa mọ̀ ṣe àdúrà ọpẹ́ wa dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀gbẹ́sẹ̀ Ọlọ́run adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi lórí ayé ẹni kọ̀ọ̀kan wa láti ìgbà tí a ti wọnú 2023 tí tó fi àkọ́kọ́ òwòye èyí tí a kò pàdé fún àkọ́kọ́ nínú ìpàdé wa ó fẹ́ ẹni kọ̀ọ̀kan wa sílẹ̀ ojú rẹ̀ wà lára ẹni kọ̀ọ̀kan wa ọwọ́ agbára rẹ̀ wà lára ẹni kọ̀ọ̀kan wa ìgbà kú bàtà bá ń kúrò ra wa ìlú àyàtà àyàtà fi ń kúrò ra wa bẹ́ẹ̀ ni bàtà bá ra wa àyàtà fi ń yọ̀ mọ́ra wa tí tó fi ọjọ́ tòní adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ o aṣọ wípé o ṣe Ọlọ́run aṣọ wípé o ṣe ayé aṣọ wípé o ṣe ológun ti aṣọ wípé o ṣe ìbẹ̀ àtọ̀gbẹ̀ aṣọ wípé o ṣe agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká tó tọ́ pé lálẹ́ kan sí Ọlọ́run ọmọ ṣe fún agbára rẹ tí wọn yóò fi hàn nínú ìpéjọpọ̀ wa ti ọ̀sán yìí nípa dídá wa láre nípa ṣíṣe wa lógo pápájọ nípa bíba ègún jẹ́ nípa bíba májẹ̀mú ìrànjẹ́ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi ayérayé ayé ọ̀gá ìyọ̀ lógo wípé àní ìwọ ti kó wà láàrin wa bẹ́ẹ̀ ni ìwọ yóò dá wa láre nínú ìpéjọpọ̀ wa ìwọ yóò sì bá bó ti jẹ́ májẹ̀mú àti ègún ìrànjẹ́ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa ògo lórí orúkọ rẹ bàbá ògo lórí orúkọ rẹ ọmọ ògo lórí orúkọ rẹ ẹ̀mí mímọ́ atóbijì ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ òṣè ẹ̀mí mímọ́ ṣe olórí ọ̀fẹ́ òṣè akíọ àyàn akíọga àsopẹ́kábí èṣì lọ́wọ́ ọlọ́run ayérayé ní gbogbo ọ̀nà ògo lórí orúkọ rẹ ní gbogbo ọ̀nà ìyìn lórí orúkọ rẹ ní gbogbo ọ̀nà ọpẹ́ ìyànlá ní fún orúkọ rẹ bàbá àjùbà rẹ aṣọ ọlọ́run àwọn ọba ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run lolo ọ̀yà gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù gbóhùn yín dáadáa àwọn èèyàn sì gbóhùn yín ẹ jẹ́ ká tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i Ọlọ́run ṣe nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí ń gbọ̀ nígbàsọ yìí ayé ló bẹ̀rẹ̀ sí fọ̀ tògbótògbó bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran yọ bàjẹ́ lórí ayé mi àdúrà ọpẹ́ rẹ là ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀gbẹ́sì ayérayé bàbá amúdá gbogbo padà sọ́dọ̀ rẹ nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ èyí tí ń gbọ̀ nígbà sọ yìí àní nípasẹ̀ àdúrà àti àtúgbà nígbà sọ yìí gbogbo tí jẹ́ májẹ̀mú àti ègún òran àníyọ́ bàjẹ́ lórí ayé mi àníyọ́ bàjẹ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa àwọn sì daṣọ pátápátá àwọn ọkọ̀ pátápátá ojú ṣe májẹ̀mú àti ègún òran ògo olóyè orúkọ rẹ bàbá ògo olóyè orúkọ rẹ ọmọ ògo olóyè orúkọ rẹ ẹ̀mí mímọ́ àtòbí ṣùgbọ́n ọmọ ṣe o ológun ṣùgbọ́n ọmọ ṣe olórí ọ̀fẹ́ o ṣe àmọ́ lóore bàbá gba ọpẹ́ olúwàgbà ẹ̀yìn àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mọ́ dá gbogbo padà sọ́dọ̀ rẹ nítorí pé ní ti gbígbọ́ ìwọ yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa nígbà sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ̀rí ayọ̀ yóò sì jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú lórí àdúrà gbogbo tá a gbà ní ọjọ́ tuntun ní àdúrà ọpẹ́ rẹ padà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ nítorí pé ìwọ yóò gbọ́ jẹ́ nìkọ̀ọ̀kan wa nígbà sọ yìí bẹ́ẹ̀ ni àní nígbà tá a bá ṣe tán ẹ̀rí rere ayọ̀ yóò jẹ́ jẹ́ nìkọ̀ọ̀kan wa ògo lórí orúkọ rẹ bàbá ògo lórí orúkọ rẹ ọmọ ògo lórí orúkọ rẹ ẹ̀mí mímọ́ Ọlọ́run á tóbi ṣùgbọ́n bá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ògo ní fún amọ̀ lórí Ọlọ́run ọba àwọn ọba Olúwa àwọn olúwa Ọlọ́run àwọn Ọlọ́run ní gbogbo ọ̀nà ọmọ ṣe ní gbogbo ọ̀nà yìí fún orúkọ rẹ àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù ẹ̀wá ní ká bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí bá sọ wípé
kò sẹ́nìkan tó pé bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó mọ́, gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí ó sì kùnà ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ náà la tó ti kọ́ wípé gbogbo òdodo àwọn ènìyàn bí èkìsà ẹlẹ́gbin ni, ètò túmọ̀ sí wípé kò sẹ́nìkan tí ó mọ́ lẹ́yìn Ọlọ́run nìkan, kò sí lótìtọ́, kò sí lódodo, bẹ́ẹ̀ ni kò sẹ́ni rere. Ìdí abájọ tí ó sọ wípé kí ni kí wọ́n má ṣe pòun ní ẹni rere nítorí pé ẹni rere kan kò sí àfi Ọlọ́run nìkan ṣoṣo. So a béèrè fún ìdáríjì. Ọlọ́run àánú, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní onírúurú ọ̀nà tí mo ti gbà ṣètò ìbàṣẹ gbogbo níwájú mi, bàbá dáríjì mi. Àdúrà wa dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù ọ̀gbẹ́sì. Ọlọ́run àánú, àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi. Ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí gbogbo olùkọjá mi jì mí, gbogbo mi owó tí mo ti gbé ṣẹ̀ tí mo gbé ṣe gbogbo níwájú rẹ, fàánú bí ayé mi wò. Ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fàánú bí ayé mi wò, dárí gbogbo olùkọjá mi jì mí. Ọ̀yá ní gbogbo àṣírí àti ẹ̀ṣẹ̀ mi nù. Ọlọ́run àánú, àánú ni mo béèrè fún bàbá, àánú ni mo béèrè fún ọmọ, bàbá dáríjì mi, ọmọ dáríjì mi, ẹ̀mọ́ dáríjì mi, ológo jùlọ dáríjì mi, ìwọ tó jẹ́ mọ́ bàbá dáríjì mi, bójú wo lẹ̀ láti orí tẹ̀mí mọ́ wá ní gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi nù, ní gbogbo àṣírí tèmi nù, bàbá fàánú gbà mí, bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Ẹ wá jẹ́ ká béèrè fún agbára ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára ẹ̀mí mímọ́ rẹ̀, èyí tí èmi ò fi lè ṣe gbogbo nínú ìfẹ́ rẹ̀, èyí tí èmi ò fi lè lọ́wọ́ agbára rẹ̀. Ẹ yẹ wo láti wà níwájú Ọlọ́run nǹkan tó dára ni, ṣùgbọ́n tí ọba kún fún agbára ẹ̀mí mímọ́, á rí pé Sátánì yóò mọ̀ sí àlọ́kàn kúrò níwájú Ọlọ́run nígbà tí àkókò tí Ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀nìyàn bá tó. So Ọlọ́run kún fún agbára ẹ̀mí mímọ́ rẹ̀ láti lè ṣe gbogbo níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti lè mọ̀ rẹ̀ wá sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti lè gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, àti láti lè ṣe gbogbo fún ògo àti ìlógo rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù ọ̀gbẹ́sì. Ayérayé mo béèrè fún agbára àti nẹ́bì mímọ́ rẹ̀, ọ̀yá kún mi fún agbára àti nẹ́bì mímọ́ rẹ̀, àì láti lè kànú ọ̀rọ̀ rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè kànú ọ̀rọ̀ rẹ̀, àì láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti lè kànú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti lè fọkàn sí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, pàápàá jù láti mú ọ̀rọ̀ rẹ̀ wá sì ṣe nínú ayé mi. Bàbá kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Agbára ni mo béèrè fún bàbá, èyí tí ọ̀rọ̀ rẹ̀ tí ó fi lápá nínú ayé mi, èyí tí ó fi ṣe nínú ayé mi. Ọ̀yá kún fún agbára, ọ̀yá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ọ̀yá kún fún agbára, ọ̀yá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká jókòó ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó tó pé àwọn àwọn olú àdúrà gangan lọ, àdúrà tí a ti torí ẹ̀ wá sí ìpàdé. Ẹ̀mẹ́ka gbàgbé wípé èyí tó bí ìpéjọpọ̀ àdúrà yìí, òun náà ni pé láti bà gbogbo tí jẹ́ ègún àti májẹ̀mú ìránṣẹ́ lórí ayé wa. Yẹn pé àwọn ogun tó jẹ àwọn ìran ìṣáájú, àwọn ogun tó jẹ àwọn bàbá àti àwọn mọ̀mọ́ wa kò gbọ́dọ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ jà wá tiwa. Àwọn gẹ́gẹ́ bí àwọn òbí wa bí wọ́n ṣe ṣe làálàálàálàálà àyàrá bàbá àti mọ̀mọ́ kó tó ní pé wọ́n rọ́wọ́ mú, àwọn kan bẹ́ẹ̀ pé ti sí wọn rọ́wọ́ mú ní ti sí wa, kò yẹ kí àwa ká ṣe làálàá jìnnà kó ló bá ṣe kíni o abẹ́rẹ́ sí lọ́wọ́ mú. Èyí tí ni wípé kíni Ọlọ́run dá ẹnì kankan fún ìyàjẹ, ṣùgbọ́n ó dá ẹnì kankan wa tògótògó ni, kò dá ìyàmọ́ wa. Ìyá lọ́ba ìlú àti ọ̀nà fi dá gbogbo tán, á rí pé aṣọ pé ó kíyèsí, ó wò lọ, ó wò bọ̀, ó sọ pé gbogbo ẹ̀ dáradára ni, kò sọ pé ọ̀kankan ní àlékún nínú. Ṣùgbọ́n nípa wípé àwọn kan wọ́n lọ sí ẹsẹ̀ gbé nínú àwọn ìran ìṣáájú, àwọn ìran ìkíní nínú àwọn ìran ẹnìkọ̀ọ̀kan láti lọ bá Sátánì múlẹ̀, láti lọ bá Sátánì ṣe pàṣípààrọ̀ àwọn tálẹ́ǹtì àwọn kankan yẹn, láti lọ gba nǹkan lọ́wọ́ Sátánì. Ó jẹ́ kí èèbù kan wà nínú ìran kọ̀ọ̀kan, nínú ìdílé kọ̀ọ̀kan, nínú ilé kọ̀ọ̀kan. So àwọn èèbù yìí, àwọn ìmùlẹ̀ yìí lọ́wọ́ bí àwọn nǹkan tó jọ tó ní nǹkan ṣe pẹ̀lú ègún yẹn àti májẹ̀mú yẹn, òun lọ́wọ́ jẹ́ ó jẹ́ pé ìjà ẹnì kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀. Ní ọ̀dọ́ jẹ́ pé tí a bá wo ní àwọn ìdílé kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní ogun ti jà àwọn ènìyàn. Nítorí pé nínú ìdílé kọ̀ọ̀kan, nínú ilé kọ̀ọ̀kan, ohun ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ń bọ. Ṣùgbọ́n gbogbo wọn àti ọ̀dọ̀ Sátánì ni wọ́n ti wá. Nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ìmùlẹ̀ tí Sátánì mú pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan.
àdéhùn tí Sátánì ṣe pẹ̀lú ìdílé àti ìran kọ̀ọ̀kan àti àwùjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tí ẹnì kọ̀ọ̀kan lọ gbà lọ́wọ́ Sátánì èyí tí kálukú lọ gbà lọ́wọ́ Sátánì àti àkókò tó lọ gbà òun lọ sọ irú nǹkan tí Sátánì béèrè wípé òun ọmọ gbà lọ́wọ́ wọn àti ohun tí wọ́n mọ̀ fún un. So ẹ̀mọ́jọ kọ́yà ilé ẹ̀jẹ̀ bá rí pé àwọn ìdílé kan bẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ sọ pé wọ́n gbókúta kalẹ̀ wọ́n lọ kan kò sí wọ́n lọ ra ẹyin wọ́n lọ ra mílíkì wọ́n lọ gbé sídìí òkúta náà àìdẹ́hùn ti bẹ̀rẹ̀ àdé àwọn àti èṣù ní ṣógbọ́n kan wọ̀nyí lọ dá wàhálà sí ayé àwọn ènìyàn. So àwọn ìran ṣáájú nígbà tí ìrìnrere tó wá dé dípò kí wọ́n tó wá bóyá wọ́n sì bà àwọn nǹkan yẹn jẹ́ májẹ̀mú àti ìmùlẹ̀ yẹn jẹ́ tí ó fi mú kí ègbò kó káńsù kó lẹ́lẹ̀ wọn ò tún ṣe. Jésù sì ti wá sáyé ó ti ṣe kí ni ó ti kú lórí àgbélébùú láti fi òpin sí gbogbo tí ṣiṣẹ́ èṣù láti mú kẹ́rì kọ̀ọ̀kan ká bọ́ lọ́wọ́ ègún ṣùgbọ́n nítorí pé àwọn ìran ìṣáájú wọn ò bá ìbú àti májẹ̀mú yẹn jẹ́ ó sì tún fọ̀ síbẹ̀ nítorí pé Sátánì tiẹ̀ ohun gbogbo ṣe tán láti jáwọ́ nínú ìwà pálapàla yẹn amen. So àtẹ̀síwájú nínú òwe wa ta ló mọ òwe oríkèé là ń kà lọ àwọn tá a mọ wa àwọn tá a wá ti gbàgbé àti gbogbo ẹ̀jẹ̀ adìẹ ọdún tẹ jẹ ó ti gba gbogbo ẹ̀ mọ́ ó ti mú gbogbo ẹ̀ kó lágbárí yín kìí ṣe orí kìíní òwe orí kẹta ìbẹ̀rẹ̀ àti gbé tẹ̀síwájú nítorí pé nínú rẹ̀ ni a ti gbé rí kí ni àwọn kan tí a lè ṣe tí a fi lójú rí Ọlọ́run àti kí ni àwọn ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé ìjọ jẹ́ wípé inú Ọlọ́run fi jù sí wa láti lè ní agbára láti bọ́ lọ́wọ́ ègún àti májẹ̀mú ìran. Nínú ọjọ́ alákọ̀ọ́kọ́ tí ń ṣe ẹsẹ̀ kìíní ìdá àgbéyẹ̀wò náà ní wípé ọmọ mi má ṣe gbàgbé òfin mi sì jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi mọ́ gbogbo àti rántí díẹ̀díẹ̀. So ẹ̀mẹ́ka jẹ́ni tí ń gbàgbé òfin Ọlọ́run tábà ti gbàgbé òfin Ọlọ́run á rí pé àmọ́ rántí wípé ó yẹ ká pamọ́ tábà ti rántí wípé ó yẹ ká pamọ́ àmọ́ ní ìwúrí àti pamọ́ yóò wà fún wa tábà sì ti pamọ́ Ọlọ́run fúnra yóò mọ̀ jẹ́ alátìlẹ́yìn fún wa. So tábà jẹ́ alátìlẹ́yìn fún wa á rí pé àmọ́ jẹ́ alágbára nínú Ọlọ́run àti Jésù Kristi. Ẹlẹ́ẹ̀kejì níta tó gbéyàwó ìtọ́dàbí rẹ̀ òun náà ni nítorí ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni wọ́n ó fi kún fún ọ. Lẹ́yìn bá ṣe mọ̀ wípé asúnwá pé ọjọ́ gígùn àti àlàáfíà àti ẹ̀mí gígùn ni yóò fún yẹn pé tábàjẹ́ tó ń pa òfin Ọlọ́run mọ́ á rí pé á ní ẹ̀mí gígùn á ní ọjọ́ gígùn á tún ní àlàáfíà kì wá sí pé á ní wọn nìkan wọn á tún ní ìgbádùn. Ètò túmọ̀ sí wípé gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran ni wọn kò ní ní pàtàkì lọ́wọ́ wa láti mọ fi àlàáfíà ní wọn lára àbí láti mọ dí wa lọ́wọ́ láti ṣe rere àbí láti wọnú ìṣe rere wa lọ. Èyí tó tún dàbí rẹ̀ ìjọ ẹlẹ́kẹta má sì jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀ so wọ́n mọ́ ọ̀rọ̀ rẹ kọ wọ́n sí wàyà àyà rẹ má jẹ́ kí òtítọ́ àti àánú kó ṣe kíni kó fi ọ́ sílẹ̀ yẹn ní pé gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ẹni tó fẹ́ pọ̀ nínú ègbò ọgbọ́rọ̀ jẹ́ kí bí a ti ń pè àánú kọ́pọ̀ jù nínú gbogbo nǹkan tó mọ̀ ṣe kí ni túmọ̀ rẹ̀ owó túmọ̀ rẹ̀ ní wípé kí ni ọgbọ́rọ̀ jẹ́ ti ń sàánú àwọn mìíràn ọgbọ́rọ̀ jẹ́ ti ń kàánú àwọn mìíràn ọgbọ́rọ̀ jẹ́ ti ń fojú àánú wo àwọn mìíràn bẹ́ẹ̀ náà ni ọgbọ́rọ̀ jẹ́ olótìtọ́ ní gbogbo náà nítorí Ọlọ́run jẹ́ kí ni o Ọlọ́run jẹ́ kí ni o Ọlọ́run jẹ́ olótìtọ́ so ìwọ náà gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ tó bá ti jẹ́ olótìtọ́ ó rí i pé o ti mú àwòkọ́ṣe lára Ọlọ́run àti lára Jésù Kristi tó bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ tó ṣàánú tó ní àánú àwọn mìíràn lójú ìwọ náà ti di nǹkan kan náà pẹ̀lú Ọlọ́run nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run aláàánú tó ń ṣàánú fún gbogbo àwọn tí wọ́n jẹ́ tirẹ̀ amen. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sì jẹ́ olótìtọ́ sí gbogbo tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀ tó àti sọ̀kan púpọ̀ nípa rẹ̀ àní àti padà sẹ́yìn ìtọ́tún dàbí ẹ̀ tí sọjọ́ kẹrin bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn ebi tá a ti gbé dánu dúró àwa tí a bá gbàgbé ní ìpàdé tá a ṣe kẹ́yìn ní kótó ni pé a lọ sí olùdé nínú ọdún 2022 nígbà náà
níwọ yóò rí ojú rere àti ọ̀nà rere Ọlọ́run àti ti ènìyàn. Àìkú aṣọ máa ń pé nígbà tá a bá rántí òfin Ọlọ́run tá à ń ṣe gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ohun tí ọmọ ṣẹlẹ̀ nínú ayé wa ni wípé a mọ̀ lójú rere Ọlọ́run, a mọ̀ rí ọ̀nà rere Ọlọ́run. Kí ni à ń pè ní ojú rere Ọlọ́run? Yẹn ni pé Ọlọ́run mọ fara hàn nínú gbogbo tí a bá ṣe. Kí ni à ń pè ní ọ̀nà rere? Ọlọ́run mọ kọ́ wa ní ibi tí ó yẹ ká rí sí àti ibi tí ó yẹ ká rí sí àti ibi tí ó yẹ ká jókòó sí àti ibi tí ó yẹ ká jókòó sí. So ọwọ́ ní kí wá ṣe pé ojú rere àti ọ̀nà rere Ọlọ́run nìkan láwọn rí àti tí ènìyàn gbogbo àti kí ni o tí ènìyàn gbogbo tó bá sọ tí Bíbélì bá sọ pé tí ènìyàn gbogbo ó túmọ̀ sí wípé àtàwọn tí wọ́n fi ọ àtàwọn tí wọ́n fi ọ àtàwọn tí wọ́n kórìíra rẹ àtàwọn tí wọ́n kórìíra rẹ àtàwọn tí wọ́n pèrè àwọn ní ọ̀tá rẹ àtàwọn tí wọ́n pèrè àwọn ní ọ̀rẹ́ rẹ àti gbogbo àti wọ́n pèrè àwọn ní olórí òòṣà àti olórí àmójútó ègún àwọn tí ń mú tí wọ́n fẹ́rẹ́ sí ègún àti májẹ̀mú ìran láti mọ ìjà nínú ìdílé yín gbogbo wọn ọmọ olójú rere àtọ̀rọ̀ lórí ọ̀dọ̀ wọn. Kí ni ìdí? Òun ni wípé kí ni Ọlọ́run fọ́ ọ̀tọ̀ wọn lọ́kàn láti máa ràn ọ́ lọ́wọ́ tó bá jẹ́ wípé wọ́n wà lára àwọn tó yẹ kí wọ́n ràn lọ́wọ́ ni o. Tí wọ́n bá wà lára àwọn tó yẹ kí wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá sí lára àwọn tó yẹ kí wọ́n ràn lọ́wọ́ Ọlọ́run ò rí tí wọ́n rò yọ pa wọ́n dànù kó lójú ọ̀nà rẹ ni. Ṣùgbọ́n àwọn tẹ́ bá wà lára àwọn tí wọ́n ràn lọ́wọ́ á rí i pé Ọlọ́run ní pa wọ́n dànù ṣùgbọ́n àwọn àǹfààní tó yẹ kí wọ́n ṣe fún ọ yẹn Ọlọ́run mú wọn láti ṣiṣẹ́ yẹn tẹ́ bá ti bá parí iṣẹ́ wọn yọwọ́ á kù sí ọwọ́ Ọlọ́run tí kò wọ́n pa àwọn ọ̀run ni àbí kí òun fi wọ́n sílẹ̀. Amen. So èmi láti gbé dáná dúró ní inú ọdún 2022 èyí tí ọkọjá lọ nìyí. So ní ọdún 2023 àtẹ̀síwájú nítorí pé ẹsẹ̀ kẹjọ a sọ pé a ti gbé dáná dúró àtẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún. Kí ni ẹsẹ̀ ìkarùn-ún sọ? Ẹ jẹ́ kí n ka àgbègbè wa. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Amen. Amen. Ṣé kí ni? Ẹ fọkàn gbàgbé tí mo kà lọ. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ṣé àgbọn fún orí báyìí? Gbogbo ọkàn rẹ, gbogbo àyà rẹ, gbogbo inú rẹ fi gbẹ́kẹ̀lé Ọlọ́run. Má tẹ̀ sí ìmọ̀tara rẹ. Dájú sọ fún mi kí là ń pè ní ìmọ̀tara ẹni. Tọ́ba ni má tẹ̀ sí ìmọ̀tara dájú sọ fún mi kí ni ìtumọ̀ rẹ̀. Nǹkan tí ń bẹ lọ́kàn rẹ yóò ṣe ẹlòmíì. Ẹ ṣe kí ọmọ ṣe kan tó bá wù kọ́ mọ́ tẹ̀lé ìlànà Ọlọ́run. Ẹlòmíì tàbí tó sọ fún mi kí là ń pè ní ìmọ̀tara rẹ kí èèyàn tẹ̀sí ìmọ̀tara rẹ. Sọ láti àkókò sọ̀rọ̀ á rí pé ìtí ẹnì kìíní sọ àti ẹnì kejì sọ ní kankan náà ni kí ọmọ ṣe kan tó bá wù kí ọmọ ṣe nǹkan kí ni ẹgbẹ́ nìsín kí ọmọ ṣe nǹkan tí òun gangan bá fẹ́ fún ara rẹ̀ wípé nítorí òun bá fẹ́ ẹnì kò lè sọ fún òun kí tóun ó ṣe nù. Ṣùgbọ́n níbí báyìí ó sọ fún wa wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa má ṣe tẹ̀ sí ìmọ̀tara rẹ. Kí ni tó fẹ́ sọ fún wa ní wípé kí ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan nínú ìrìn àjò ayé mi àti nínú gbogbo nǹkan tí mo bá ṣe kí n má mọ̀ ṣe nípa ọgbọ́n ìmọ̀ àti òye ara mi. Ohunkóhun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn bá ṣe mákàndínlẹ́ wọn má ṣe tẹ̀ sí ọgbọ́n ìmọ̀ àti òye ara rẹ̀. Ṣùgbọ́n kí ni ká mọ̀ ṣe ká mọ̀ fi gbogbo ẹ̀ lọ́nà lọ́wọ́. Ìlú sọ fún wa pé ká má ṣe tẹ̀ sí ìmọ̀ ti ara wa kẹ́yìn kọ̀ọ̀kan má ṣe tẹ̀ sí ìmọ̀ ti ara rẹ̀. Gbogbo tó bá fẹ́ ṣe rí wípé kí ni o fi lọ́nà lọ́wọ́ yẹn ni pé tó bá fẹ́ jáde lé rí wípé ọ̀sán o fi ọ̀nà lé lọ Olúwa ilẹ̀ tó ti mọ́lò ní o mọ̀ ń jáde lọ sí ọ̀nà mi ní rere ṣáájú mi mo sì ṣe akẹ́yìn mi nígbà tó bá ṣe lé ìtàn tó yẹ pé sùkúù lọ Ọlọ́run wọ́n lọ síléèwé bàbá jẹ́ kí n ṣe rere níléèwé kọ́ mi fún ọgbà àti màá torí rẹ nítorí pé ìrìn náà kankan ṣe bẹ́ẹ̀ náà ni tí ọba jẹ́ wípé kí ibiṣẹ́ náà bá lọ Ọlọ́run mọ́ lọ ibiṣẹ́ nìyí bàbá ṣáájú mi lọ jẹ́ kí n bá àánú pàdé nígbà tí wọ́n bá débi iṣẹ́ mi Ọlọ́run jẹ́ olùrànlọ́wọ́ fún mi nínú ibi iṣẹ́ mi àìpé nígbà tó bá ṣe o fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́
o ti fi Ọlọ́run ṣáájú yẹ pé o ò ṣe kankan nípa ọgbọ́n rẹ tó bá ti rí bá ó ní gbogbo nǹkan tó bá ṣe lọ́mọ ìyọrí ṣe rí bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá jẹ́ máa pé nǹkan mìíràn náà ni ìmọ̀ bó ni mo ti fẹ́ sọ báyà nǹkan kan ló wù ọ́ lọ́kàn tó fẹ́ ṣe àìpé kan tó wù ọ́ lọ́kàn tó fẹ́ ṣe yẹn ọ̀ láti kọ́kọ́ fi lọ́rọ̀ lọ́wọ́ wípé Olúwa wá kọ́ mi mọ̀ ṣe bó ni mo ti fẹ́ ṣe tí kì í ṣàṣeyọrí èmi tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣubú nìyẹn àwọn èèyàn tí wọ́n máa ń ṣe kankan àìpé wọ́n máa tètè wọ́n máa lórí pé àwọn ti gbọ́n àwọn ti mọ̀ àwọn ní òye so wọ́n yẹ wá ojú rere Ọlọ́run wọ́n kàn máa bẹ gáùgáù ìyá ni wọ́n bàjẹ́ fi rí pé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọ pé àwọn lówó lọ́wọ́ lóòótọ́ ni wọ́n sì lówó lọ́wọ́ ṣùgbọ́n owó yẹn wọ́n máa ń bò ní àwọn ṣe owó yẹn tó yẹn tó fi tán lọ́wọ́ wọn amen. bẹ́ẹ̀ náà ni ẹ̀rẹ́ lómi wọ́n kó owó gidi fún kọ́lọ́mọ fi ṣiṣẹ́ láàrin tí èsè mílíọ̀nù kan mílíọ̀nù méjì kí owó mílíọ̀nù márùn fún fáàgẹ́ kí wọ́n kó sẹ́mi fún ènìyàn gan ẹlòmíì mọ́ bóyá yóò ṣe fi ṣe déédéé pé yóò fi di igba ẹlòmíì mo ti mọ àwọn kọjá pé àpò kan ni wọ́n fún wọn pé kí wọ́n gbà kí wọ́n lọ́mọ fi ṣiṣẹ́ wọ́n sì má àpò kan wọ́n sì fi bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí wọ́n jẹ́ ní tọ́ra rẹ̀ tó kọ́lé ṣàṣẹ ìdá méjì lẹ́lòmíì lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹlòmíì kò tiẹ̀ lówó kankan lọ́wọ́ pẹ́ẹ́pẹ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀mọ́ kan tó ṣe yọ lọ rí àwọn tí wọ́n ní ọjà àwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù tí wọ́n ń tajà ní àwọn dúró yọ lọ rí wọn yọ wà bẹ̀ wọ́n kí wọ́n dàkún kí wọ́n fóun ní àwọn ọjà bìsí yọ wà wo àwọn ọjà onímọ̀ọ́yá yọ gbà yọ wà lọ tà tọ́ba ìta tán yọ wà kó yóò kó owó yẹn wá so ọlọ́jà yóò fún lówó tiẹ̀ owó rẹ̀ tọ́ bá kù èrè tiẹ̀ nìyẹn yọ àtúgbà ọjà mi nítorí ó jẹ́ olóòtú àti olódodo so àwọn yẹn máa mọ fẹ́ yẹn lọ́jà ẹlòmíì níbi ṣàṣẹ dábèjì méjì ló ti gbé bẹ́ẹ̀ ṣàṣẹ dúdú dábèjì méjì o ó dájú ló ti pé ó kò lórí ṣàṣẹ dúdú kò lórí ṣàṣẹ dúdú nìkan bí ṣe ta ṣàṣẹ dúdú ó tó ń mú bílò kan nígbà ó tó ń mú saka kan díẹ̀ mọ mẹ́nìkan nígbà tó kò níbi ṣàṣẹ nígbà tí tó tí ó kò níbi ṣàṣẹ ọwọ́ àti wípé ó ń ta ọbẹ̀ sí ta àwọn nǹkan bírò yẹn àwọn nǹkan tí wọ́n lò ní àwọn ọ́fíìsì yẹn lọ́pọ̀ tí mo sọ́dún àti ẹ̀bẹ̀ èmi ní àwọn ìwé àwọn hank tí wọ́n máa lọ sínú àwọn kí ní photocopy yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ díẹ̀díẹ̀ ẹlòmíì ó ti pàṣẹ bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí àwọn kan bẹ tí wọ́n sọ̀rọ̀ wọn eléyìí ní ìmọ̀ àwọn yẹn àwọn kan ni wọ́n sọ̀rọ̀ wọn wọ́n ní àpò kan ni wọ́n fẹ́ yẹn kọ́lọ̀ fi bẹ̀rẹ̀ sí wọ́n tọ̀ obìnrin ni ó sì má àpò kan yẹn ọlọ́ra ìyarun ọlọ́fẹ́ àpò kan ra ìyarun bíi mélòó kan ó sì bẹ̀rẹ̀ sí kiri rẹ̀ ó sì ń ta àpò kan lónìí ó jẹni tó ní ṣọ́ọ̀bù ó sì jẹni tó ní ṣọ́ọ̀bù rà tí ṣọ́ọ̀bù rẹ̀ kún látòkè nílẹ̀ kí ló fà á nítorí pé kò ṣe kankan nípa ọgbọ́n rẹ̀ kò ṣe kankan nípa ìmọ̀ rẹ̀ ó ń képe Ọlọ́run bó ṣe gbà ó ń fi gbogbo ẹ̀ ní Ọlọ́run lọ́wọ́ èyí lọ́pàá tó jẹ́ wípé gbogbo nǹkan tó ṣe ọ̀yọ́ ṣe rere ó sì sọ ẹ̀dẹ̀ tó jẹ́ wípé ó ní ṣọ́ọ̀bù ńlá lónìí ó sì ṣe rere tó tọ́ka ti fi máa ṣe kankan nípa ọgbọ́n rẹ̀ tó jẹ́ wípé Ọlọ́run ló ń fi gbogbo lé lọ́wọ́ kò sí àyàlì ó ti dán kọ́mọ ṣe àṣeyọrí nítorí tó bá dàbí rẹ̀ àkọ́kọ́ tó pé fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run yẹn pé fi gbogbo àyà rẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn pé má gbẹ́kẹ̀lé owó tó ní bó ti kò nínú wípé mọ́tẹ̀sí mọ́tara rẹ̀ ṣùgbọ́n ìtọ́ka ní sinmi wípé kí ni má gbẹ́kẹ̀lé agbára ẹlòmíì owó tó ní lọ gbẹ́kẹ̀lé ẹlòmíì gbẹ́kẹ̀lé pé mo ní mọ̀mọ́ ẹlòmíì gbẹ́kẹ̀lé pé mo ní bàbá ẹlòmíì gbẹ́kẹ̀lé pé mo ní ẹ̀gbọ́n ẹlòmíì gbẹ́kẹ̀lé pé mo ní àǹtí ẹlòmíì gbẹ́kẹ̀lé pé mo ní àbúrò kí ló fà nítorí pé bóyá àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbí àbúrò rẹ̀ àbí àǹtí rẹ̀ àbí bàbá àbí mọ̀mọ́ rẹ̀ wọ́n jẹ́ ìfẹ́ tí wọ́n lówó àbí wọ́n mọ̀yàn ẹlòmíì sì gbẹ́kẹ̀lé ìtòhùn gángan ní wípé òun lówó lọ́wọ́ òun mọ̀yàn so ẹni ayé fi gbẹ́kẹ̀lé sínú àwọn nǹkan wọ̀nyí kò sí àyàlè ojoojúmọ́ yọmọ wálẹ̀ tí ọba wálẹ̀ yọ wà lójú kan náà irú àwọn ẹni bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn wọ́n mọ sọ́ọ̀tì wọ́n mọ ní sùúrù lójoojúmọ́ nítorí pé kí ni àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé yẹn àmọ́ ìgbà tí wọ́n mọ̀ dà wọ́n àmọ́ ìgbà tí wọ́n mọ̀ já wọn kulẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ Ọlọ́run ní ìfúgbà kẹjá yẹn kulẹ̀ ìwọ ló lè da Ọlọ́run ṣùgbọ́n láíláí Ọlọ́run lè dà dàbí máa ń pè ní Ọlọ́run lótìtọ́ àti lódodo jùlọ fi ìgbẹ́kẹ̀lé sínú Ọlọ́run tó bá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run má yẹ kí n purọ́ fún ọ
bọ̀ pátápátá lọ́wọ́ ègún ìdílé tí wọ́n bá fi gbẹ́kẹ̀lé mi sínú Ọlọ́run máa bọ́ pátápátá lọ́wọ́ ègún ìdílé gbogbo àwọn tí wọ́n fi gbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run wọ́n gbọ́ ẹ̀rí Jábésì ni tẹ́lẹ̀ àwọn gbọ́ nípa Jábésì tí a sọ wípé ó gbàdúrà oríṣi Ọlọ́run sì mú kó jalábùkù fún ju gbogbo àwọn arákùnrin lọ kí ló fà nítorí pé ó fi gbẹ́kẹ̀lé sínú Ọlọ́run amen ìgbà tí ọkọ̀ fi gbẹ́kẹ̀lé sínú ènìyàn nígbà tó ń gbẹ́kẹ̀lé sínú ènìyàn kò ní ọ̀nà àbáyọ bó ṣe lọ bá gbá mọ̀ kí táwọn yẹn ṣe fún ohun tí wọ́n ṣe fún ni wọ́n pè jọ kì í ṣẹjọ́ rẹ̀ nínú ìdílé yín ẹ kì í lówó nínú ìdílé yín ẹ kì í níláàrí nínú ìdílé yín ẹ kì í gbóǹkan yìí ṣe ìdáhùn yẹn sọ fún un ìtẹ́lẹ̀ mẹ́fà tó wá sọ fún un wọ́n ń pè ìtẹ́jọ́ tí wọ́n bí fún ọgbà ògùn tí ń jẹun kìí ṣe ẹbí rẹ o màmá rẹ ló fi ọ gégùn níjọ́ tí màmá rẹ bí ọ níjọ́ pé níjọ́ tí màmá rẹ bí ọ ọjọ́ àkókò tí ogun wà tí wàhálà wà nínú ìlú ni màmá rẹ fi ọ gégùn wípé ọjọ́ olórí burúkú. yẹ́nì àwọn ènìyàn tí Jábésì gbẹ́kẹ̀lé wípé wọ́n wà ọ̀nà àbáyọ fún òun wọ́n ràn òun lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ ègún yẹn gbogbo wọn ìtàn nìkan ni wọ́n pa fún un ìtàn ni wọ́n ṣe kí ni wọ́n pa fún un dípò kí wọ́n tọ̀ lọ́wọ́ á tún rí àwọn èlòmíì gẹ́gẹ́ pé ó tún máa júwe pé tọ́ba lọ rí bàbá báyìí tọ́ba lọ rí ẹni báyìí yóò ṣe àgbo fún ọ yóò wẹ̀ ẹni fún ọ lọ́wọ́ lódò ọwọ́ ẹ̀ lọ́sà ọwọ́ ẹ̀ lókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Jábésì wẹ́rí díẹ̀ ló kù kí orí rẹ̀ gẹ́gẹ́ kọ́ bọ́ sínú odò síbẹ̀síbẹ̀ náà kò ṣe kí ni o ègún yẹn kò kó lórí ayé rẹ̀ nígbà tí a lọ wá padà sọ́dọ̀ Ọlọ́run ìgbà tó padà sọ́dọ̀ ló ké pe Ọlọ́run ìwọ bàjẹ́ kúkú mi ní tòótọ́ kò sì mú ẹ̀gẹ̀ kúrò lára mi nígbà tó ké pe Ọlọ́run ó ké pe Ọlọ́run títí ìjọkùn lọ́ba ní bàm ègún yẹn parí kúrò lára rẹ̀ kí ló fà nítorí ó fi gbogbo àyà rẹ̀ gẹ́gẹ́ níta ní Ọlọ́run tó èmi àti ẹ̀yin náà ẹnìkan ṣoṣo tó lè gbà wá kó lọ́wọ́ ègún àti májẹ̀mú ìran pátápátá ètò ọjọ́ wípé ogun àti ègún tó jẹ́ àwọn bàbá àti àwọn ìran wa ìṣáájú òfin ní pàtàkì lórí ayé wa òun náà lè fi káfí gbogbo gbẹ́kẹ̀lé wa sí ìta ní o sí Ọlọ́run ètò tó wá dàbí ẹni wípé kí ni ká ní wípé àmọ́ ṣe kankan nípa ogun àti ìmọ̀ àti òye tara wa ṣùgbọ́n à ń ṣe nípa kí ni o nípa ọgbọ́n ìmọ̀ àti òye ta ní o Ọlọ́run ìyẹn ní gbogbo nǹkan táwọn tábà mọ̀ ṣe ká mọ̀ ní wípé Ọlọ́run ní tọ́ wa sọ́nà Ọlọ́run ní kọ́ wa Ọlọ́run ní darí wa Jábésì tí à ń sọ pé ó di alábùkún fún gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ nígbà tó kéde Ọlọ́run lọ á ṣẹ̀ṣẹ̀ sọ fún wípé ok mo ti gbọ́ tiẹ̀ Jábésì ẹ̀gbọ́n àti ègbò tó ń jà ayé rẹ̀ yóò dópin ìkan báyìí ni mo kó ṣe wípé Ọlọ́run ní kó ṣe àwọn kan báyìí tó bá ti ṣe báyìí ó rí i pé yóò jà sí rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà tá a bá ti fi gbogbo gbẹ́kẹ̀lé wa àti ìrètí wa sínú Ọlọ́run tá a sì tẹ̀sí ọgbọ́n àti ìmọ̀tò ìtara wa kò sí àní-àní Ọlọ́run ṣetán láti gbà lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran. sọ ìwọ tó ti ṣetán láti bọ́ nínú ègún àti májẹ̀mú ìran má tẹ̀sí ọgbọ́n ìmọ̀ òye àti ìfẹ́ tara rẹ wọ́n sì gbẹ́kẹ̀lé ohunkóhun kan bí kò ṣe Ọlọ́run nìkan. o lè lówó lọ́wọ́ o lè ní ọlá o lè ní ọrọ̀ o lè ní ẹbí tó lọ́wọ́ tó ńlá tó ọrọ̀ fọmọ fìnánsì rẹ ṣùgbọ́n rí wípé Ọlọ́run ní gbẹ́kẹ̀lé rẹ inú Ọlọ́run ní gbogbo gbẹ́kẹ̀lé àti ìrètí rẹ wà amen. sọ tọrọ bá ti yé wa ọyẹ pé ohun tí ó kó àkó ní pékinì káwọn ládùúgbà lọ sọ ti yé wa sọ ìrìnàjò 2023 ohun tá a nídìí ní pékinì ká fi gbogbo gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run ohun tá a nídìí ní wípé ká mọ̀ ṣe gbogbo nínú ọgbọ́n ìmọ̀ òye àti ìdádi Ọlọ́run a sì rí pé ọ̀rọ̀ tiwa náà yóò jà sí ìyanu gẹ́gẹ́ bí ti Jábésì ti já sí ìyanu kì í ṣe pé yóò jà sí ìyanu nìkan a rí pé ọ̀rọ̀ wa yóò ní ẹ̀rí tó ga gẹ́gẹ́ bí Jábésì ní ẹ̀rí tí ó ga ọ̀wà tán sí lọ ìjọ tó bá ṣẹlẹ̀ ní wípé kí ni Ọlọ́run bá gbé wa ga ju gbogbo ènìyàn lọ nínú ìdílé wa ẹ máa bọ́ tó bá jẹ́ kan tó ṣe kí ni tó tún jẹ́ nǹkan tó tún dára jù bẹ́ẹ̀ òun ni wípé kí ni nínú ìran wa ẹni tí ó tó wa kò ní ṣe kí ni kò ní sí nǹkan táwọn gbèsè rí nínú ìran wa làwọn ọmọ gbèsè nítorí pé kí ni Ọlọ́run ni ó jẹ́ agbára àti àtìlẹ́yìn fún wa ẹ jẹ́ ká jẹ́ láti gbàdúrà. orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
ẹ̀yà òun tí àga Yorùbá ti fún yín láyè ẹ jáde nínú àgẹ́ tó pé àgbàtà wa gbà yìí kì í ṣàdúrà mo fẹ́ mú nǹkan mo fẹ́ jákàrà ẹni ló mọ̀ fún ọ sọ ní wọ́n bàjẹ́ wípé èmi ìfi wọ bàtà tó ṣe kí ní sọ pé èmi fún bọ́ bàtà yẹn kó lè bá àrùn mi lọ́rùn nítorí pé èmi gẹ́gẹ́ mo fẹ́ bọ́ nínú ègbò èyí tí ń bọ̀ nítorí tó bá ti bọ́ ni ó yẹ kí n ti ra bàálù amen so ẹnì kọ̀ọ̀kan wa agbọ́dọ̀ bọ̀ nínú ègbò débi mọ̀ sí wọn sọ gbogbo gbà kò yẹ kẹ́ ẹ wọ ọmọ ọdún méjìdínlógún kẹ́ ẹ kó ògbó lọ́mọ ti bù yọ amen àwọn ọmọ èbó àwọn kábẹ́ wọn ò tí wọ ọmọ ọdún mẹ́wàá àkáǹtì wọn ti ga ẹlòmíì ti nílé kí wọ́n bá tó jẹ́ pé ní Áfíríkà ẹlòmíì yóò wọ ṣẹ́kọ̀tàn kò ní pọ̀ kan ní pamọ́ ṣọ́kò tẹ̀ ní àkáǹtì gẹ́gẹ́ bí kó yóò ní pọ̀ kan ní pamọ́ ègún kan ní sí ẹ wo ẹ jẹ́ ká pé orúkọ Jésù lẹ́mẹ̀ta àkókò ti lọ àwọn tí wọn ò tètè dá àwọn tí wọn náà fàdé àti dá àwọn tí wọn lọ lẹ́sìn ní ẹ̀mọ́ bó ni mo sì fẹ́ yanjú ọ̀rọ̀ wọn so ṣùgbọ́n a manage wọn bá tí wọ́n bá wa tí wọ́n bá sì bá wa náà ìyókù di ọjọ́ mi ọjọ́ ìyẹn pé sátidé tí ń bọ̀ orúkọ Jésù lè níta Ọlọ́run mo dúpẹ́ níbi tí wọ́n rán mi lọ́wọ́ dé láti sí mi níyè láti mọ̀nà ọ̀páyọ láti bọ́ nínú ègún àti májẹ̀mú ọ̀nà bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mo yìn ọ́ fún àánú àti ọ̀rọ̀ tí mo rí gbà láti lè sí mi níyè láti lè mọ ọ̀nà àbáyọ láti bọ́ nínú ègún àti májẹ̀mú ìran ògo lórí orúkọ rẹ bàbá ògo lórí orúkọ rẹ ọmọ àjọba àgbà ọpẹ́ olúwa ọmọ ṣe olórí ọ̀fẹ́ ọmọ ṣe ìjìnlẹ̀ fẹ́ ọmọ ṣe mímọ́ mímọ́ jọ gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn èmi ìbàlẹ́gbẹ̀ẹ́ wa hàn àwọn àkókò láti fi yàn lórúkọ Jésù àwọn àgbà àdúrà ní orúkọ Jésù olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dúpẹ́ tó ní pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní àsán yìí ayé mi ọ̀pọ̀ pátápátá kò nínú ègún ayé mi ọ̀pọ̀ pátápátá kò ní gbogbo tí ń ṣe májẹ̀mú ìran ayé mi bẹ̀rẹ̀ sí fọ togotogo ìtẹ́nìkẹ́ni òrí lórí nínú ọ̀rọ̀ wa àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rẹ́sì bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o ìjọba nípa ṣe ọ̀rọ̀ rẹ ìjọ ti fún mi lábàá láti lè gbọ́ nídìí aṣọ yìí ayé mi ọ̀pọ̀ padà kó gbogbo tí ń jẹ́ ègún ayé mi ọ̀pọ̀ padà gbogbo tí ń ṣe májẹ̀mú ìran èyí tí ó takò àwọn ológo nínú ọ̀rọ̀ wa èyí ó ti tẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí fọ nínú ògo tẹ́lifíkẹ́ mi ò lóògì nínú ọ̀rọ̀ wa àyè ó ti di lílò fún mi báyìí o ṣe Ọlọ́run alágbádá mo ṣe Ọlọ́run atóbi jù mímọ́ náà jọ ya gbà ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn àgbà àdúrà ní orúkọ Jésù olúwa wa àmín 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 tí ẹni bẹ́ẹ̀ sí ń gbàdúrà kò tẹ̀mí lọ́rùn ẹ jẹ́ ká sún àìdébùrì gbogbo àkápọ̀ síwájú eléyìí jẹ́ tó sẹ́yìn lọ́pọ̀ bẹ̀rẹ̀ ẹ̀yà gbogbo ní ká bọ́ síwájú ẹ̀rọ ọmọ sọ̀rọ̀ èyí torí ìkíní ẹ̀yà ẹ jẹ́ ká bọ́ síwájú ẹ túraká ẹ fi ìtara gbàgbà bẹ́ẹ̀ ṣe tó jíjẹ́ bẹ́ẹ̀ ṣe tó bí robó òkè sára rẹ̀ tẹ́ ẹ̀ máa ń gbàdúrà láti bọ́ nínú ogun àdúrà agbára yẹn èyí káwọ́ gbéra èyí tó jùkọ́ náà ọmọ jàre ọmọ mìíràn jẹ́ gbogbo ìdí tí tó tó gbogbo ìdí tí lára rẹ gbọ́dọ̀ sí kiri ọgbọ́dọ̀ jà àti débi tíṣẹ́ wà ẹ̀ẹ̀mejì là ń lọ abẹ́rẹ́ fún agbára abẹ́rẹ́ obìnrin fún agbára Ọlọ́run kún mi fún agbára ṣé kí ni Ọlọ́run kún mi fún agbára gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran mo fẹ́ bàjẹ́ láyé mi Ọlọ́run kún mi fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé kún mi fún agbára ni mo béèrè fún àní mo fẹ́ bá gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìrànjẹ́ nínú ayé mi bàbá ó yá kún mi fún agbára ó yá kún fẹ́mi mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára ó yá kún fẹ́mi mímọ́ agbára àti òkè wá Olúwa gbé òwò mi agbára àti òkè wá Olúwa gbé òwò mi agbára àti òkè wá Olúwa wọ̀ mí agbára àrí láti gbàgbọ́ tí ṣe májẹ̀mú àti ègún ìrànjẹ́ Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àní mo fẹ́ gbàgbọ́ tí ṣe májẹ̀mú àti ègún jẹ́ nínú ayé mi ayé rẹ̀ bàbá yá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ yá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ yá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù ẹ jẹ́ ká ṣe rọrùn amen rọrùn
tí à ń bẹ̀rù ni ká súnmọ́ láì àti kó lójú tọ́ba àdìjọ́ mi àwọn àgbà bóyá àwọn kó wọn sẹ́yìn táyé fún wọn bàwá dáadáa ẹ fẹ́ náà wọlé ẹ má fọra yín mo fẹ́ ká fìtara gbàdúrà ló fi ní ká sí ọlọ́run àti tó bá ṣe ṣe àgbàdá lọ mo jẹ́ pé ìwọ ọmọ ọ̀fìn wọn náà fẹ́lẹ́ àti mi ẹ̀ ti bẹ̀rẹ̀ tí ó fi wọn sọ ti báyà tí bóyá ń sùn ní bóyá nìkan sùn láàrin wa tó gbà tó bá mi jìgìjìgì kò fi pé ẹ̀yìn kó sùn ẹ̀ka gbàdá lọ nígbà náà. orúkọ Jésù lẹ̀ mẹ́ta Ọlọ́run ègún àti májẹ̀mú ràn ọgbọ́dọ̀ bàjẹ́ lórí ayé mi ègún àti májẹ̀mú tó ń jà àwọn ìran mi lórí ayé tèmi kò gbọ́dọ̀ òrìṣẹ́ ṣe ìdí ni mo ṣe wá síwájú rẹ̀ ó yá agbára rẹ̀ àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ láti ba ègún àti májẹ̀mú rẹ̀ jẹ́ lórí olùgbèwò mi àdúrà ọ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹsì Ọlọ́run alágbára àní ègún àti májẹ̀mú ìran èyí tó ń jà nínú ìran wa lórí ayé mi kò gbọdọ̀ ní pàjágbára àní lórí ayé mi kò gbọdọ̀ ní pàjágbára ìdí ni mo ṣe wá síwájú rẹ̀ ó yá fún mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ láti ba ègún àti ìran jẹ́ lẹ́yà fún mi fún lẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ àyè láti ba ègún àti ìran jẹ́ Ọlọ́run o àyè lẹ́ẹ̀mí nínú àtàgbára yìí mo béèrè fún ẹ̀ adé òwò mi lójú tí àyè láti ba ègún àti ìran jẹ́ yá mo fẹ́ ba ègún àti ìran jẹ́ lórí ayé mi sẹ́ ègún àti ìran tó ń jà nínú ìran wa àyè kò gbọdọ̀ pàtàkì lórí ayé mi ẹ̀ iná ìlú àtàgbára rẹ̀ láti bẹ̀rẹ̀ agbé wọ̀ mi agbá àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. a lọ nígbà kejì nígbà kẹta Ọlọ́run ọjọ́ ti pẹ́ tí ègún àti májẹ̀mú rẹ ti ń jà àwọn ìran mi lórí ti tèmi ọjọ́ gbọ́dọ̀ dáwọ́ dúró lórí ayé tèmi gbọ́dọ̀ ṣe kí ni sórí tọ́ba tí wọ́n bá fẹ́ kọ́ dáwọ́ dúró ó lè má dáhùn kọ́ tèmi gbé Sunday lórúkọ mi sẹ́kẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi nìyẹn ẹ̀fọ̀rọ̀ lẹ̀ olùpa gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ọ̀ràn tó ń jà àwọn ènìyàn nínú ọ̀ràn wa àwọn ọmọ ológun nínú ọ̀ràn wa lórí ayé tèmi ọ̀yà kò gbọdọ̀ ní pàtàgbára ìdí mo sì béèrè fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ láti ba ègún àti májẹ̀mú ọ̀ràn jẹ́ Olúwa kún mi fún lẹ́mìí àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún lẹ́mìí àti agbára rẹ láti bá gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ọ̀ràn jẹ́ lórí ayé mi ègún àti májẹ̀mú ìran èyí tó ń jà àwọn ọmọ ológun nínú ìran wa bàbá iná mi ní màá agbára láti bá àwọn ègún yẹn jẹ́ ọ̀yà gbòòwò mi lórí ayé mi iná àti ìgbàdàn láti bá àwọn ègún yẹn jẹ́ ọ̀yà gbòòwò mi ọ̀yà kún mi fún lẹ́mìí àti agbára rẹ àní mo fẹ́ bá gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ọ̀ràn jẹ́ lórí ayé mi ọ̀yà kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ kún mi fún lẹ́mìí àti agbára láti lè bàjẹ́ gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ọ̀ràn jẹ́ lórí ayé mi. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. à ń lọ nígbà kẹrin Ọlọ́run ọ̀yá sọ mí di àpáta àti iná àjòmírun tí ń run ègún àti májẹ̀mú ìrọ̀rùn sọ mí di àpáta kó mi fún lẹ́mìí àti agbára èyí tí mo fi di àpáta tí ń run gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìrọ̀rùn ẹ̀ka gbọ́ tí mo wí Olúwa kó mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń run gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìrọ̀rùn lórí ayé mi ègún àti májẹ̀mú rọ̀gbọ̀dọ̀ ní àṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù òun sì Ọlọ́run gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran èyí tó ń jà àwọn ọmọ ológun àìlórí ayé mi kò gbọdọ̀ ní pàjágbára ìdí mo ṣe béèrè fún agbára ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àì láti jó gbogbo tí ń ṣe ègún ìran wọn láti gbogbo tí ń ṣe ègún àti májẹ̀mú ìran wọn ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ àìmọ́ fẹ́ gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran wọn agbára àti ẹ̀mí láti lè rún wọn olagboro mi olakun fagbara olakun filẹ iná olakun fagbara olakun filẹ iná olakun fagbara olakun filẹ iná olakun fagbara olakun filẹ mi iná. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù òsì àwọn olórí ẹlẹ́kẹ̀lú ẹlẹ́karùn-ún orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run
mo ṣetán mo fẹ́ lògo mi ìwọ tó bá ti ṣetán lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ìwọ tó ti ṣetán ni amen ọlọ́run mo fẹ́ tí àti kékeré bẹ́ẹ̀ sí lògo mi tọ́ba ti lè kí làwọn èbó fi sórí tí àwọn èèyàn níta fi sórí tó fi jẹ́ pé àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì wọ́n ní yàrá títí wọn tí wọ́n sì tóbi jẹnẹjẹnẹ ni ẹ̀rí wọ́n ní mọ́tò wọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì tó lè wá kọ́ ní ṣùgbọ́n wọ́n gbàjẹ́ wà tí a bá fẹ́ lọ síbítù inú ọkọ̀ rẹ̀ ní ọwọ́ kí ló fà nítorí pé ó ní òògùn rẹ̀ rù láti kékeré èègùn àti májèmú ọkọ̀ òní pàtàkì lórí ayé rẹ̀ tó ìwọ náà ó ṣe é ṣe fún ìwọ náà ẹ mọ sọ fún ìjọba ẹ má mọ̀ wò wípé èmi ọmọ kékeré lọ́nà ibi tó wáyé ó ti kú lọ́mọ kékeré tí òwò rẹ̀ bá bú lọ ọ̀rọ̀ mọ́tò ó ní mọ́tò bóyá àǹfààní àti ìwà ló lè mọ́ sí ṣùgbọ́n àǹfààní àti ìgbà dẹ́fà fún ọ lọ́wà amen kí ni mo ní ọwà nígbà tó gbọdọ̀ bá ti fi ọdún jùlọ ògbólò tẹ̀bí owó ní ọ̀jẹ̀ tẹ̀bí owó lòkè lámọ́tò ojú sì mọ́ tó tẹ́pẹ́ òfin kí ẹ ti pẹ́ bóyá o lè mọ̀ wà o lè kọ́ ọkọ̀ mọ̀ wà ṣùgbọ́n òfin ọ̀fà ìgbà wípé tọ́ba tí ìwọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́ ọmọ wa mọ́tò ètò ìdí tó fi wa mọ́tò yẹn bọ́sẹ̀ mo kíkọ́ ṣe kéré tọ́ba ọmọ mọ́tò wa ó lè wa ṣùgbọ́n òfin ọ̀fà ìgbà tó tó ní wọ́n jẹ́ ní tí ọmọ wa mọ́tò tí ọmọ àṣàrò mọ́tò tí ọmọ wa ọgbọ́dọ̀ wọn ọmọ ọdún méjìdínlógún yẹn jùjú tàn ẹ̀rọ nígbà ìgbà jẹ́ pẹ̀sìlẹ̀ àṣẹ mi lẹ́nu jẹ́ kẹ́ńsẹ̀ gan-an ọ̀nà àpàdé àti ìdè mọ́ wa tó bá ti wọ kẹ́ńsẹ̀ tó lẹ́nu jẹ́ kí wọ́n sọ fún mi wípé àwọn èbó sì ní ọmọ ọdún méjì ó ti lọ́kọ̀ sí ẹ̀ nítorí pé àwọn ọmọ yẹn wọ́n ló gbó wọn lòlù ọ̀yẹ́lẹ́kẹ̀ ọ̀yẹ́lẹ́kẹ̀ àbúrà wa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run mo ṣe fún láti lo ògo mi òun tó bàtà ti nídìí rẹ̀ láàpọ̀ èmi nídìí rẹ̀ ọlọ́run mo ṣe láti ṣe kí ni amen ọlọ́run mo ṣe láti ṣe kí ni mo ṣe láti lo ògo mi ọlọ́run mo ṣe láti lo ògo mi agbára àti lẹ́mìí mímọ́ rẹ èyí tí fi ba ègún àti májẹ̀mú rẹ jẹ́ èyí tó ti lọ́wọ́ láti lo ògo mi ló àgbé ògo mi agbára àti lẹ́mìí mímọ́ èyí tí fi ba gbogbo tí ṣe májẹ̀mú àti ègún jẹ́ èyí tó ti lọ́wọ́ láti lo ògo mi ló àgbé ògo mi àdúrà rẹ dá. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àìlò ṣetán àyè láti lo ògo mi àyè agbára tí mo nílò àyè láti lo ògo mi àgbo ògo mi agbára láti ba ègún àti láti ẹ̀mú ìrànjẹ èyí tó ń dí mi láti lo ògo mi olùwàwọ̀ mi ní agbára 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 àyè láti ba gbogbo tí ṣe máa jẹ ẹ̀mú àti ègún ìrànjẹ èyí tó ń dí mi lọ́wọ́ àyè láti lo ògo mi olùwàwọ̀ mi ní agbára olùwàwọ̀ mi ní agbára olùwàwọ̀ mi ní agbára àìláti bá gbó tí ṣe ègún àìsímájẹ̀ mú ìrànjẹ́ ètò ń dín lọ́wọ́ àìláti ògo mi lápúpágbá àtìlẹ́mì mímọ́ rẹ̀ lápúpágbá àtìlẹ́mì mímọ́ rẹ̀ àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tí ẹ mọ̀ pé tí ègún yẹn tó bá bàjẹ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ṣe kéré yìí yàtọ̀ sí wípé ẹ̀rọ ra mọ́tò yàtọ̀ sí wípé ẹ̀rọ gba dírẹ́bà tí a mọ̀ pé àti lẹ́bù jẹ wáyé yẹ ọdún orí tẹ ní làwọn òbí ó ti mọ̀ jẹ wọn mọ́ amen tí ẹ bá fi lè bọ́ nínú ègún àti májẹ̀mú lọ àwọn òbí ẹ ti àwọn náà kó nínú ègún àti májẹ̀mú lọ èdè ni wípé kí ni àwọn náà wọ́n wò ní darúgbó tán yẹ́nyán kéyán tán lẹ́nu káwọn tó lẹ̀ ti jẹun ọmọ àwọn náà wò ní ìwọ̀n báyìí àwọn náà máa sáré lórí yín lẹ́yìn wípé ọmọ mi o ọgbọ́dọ̀ débi gíga o ọmọ mi o ọgbọ́dọ̀ sí kíni o nítorí pé kíni ẹ ti ẹ gẹ́gẹ́ ògo yín ti kú lọ ẹ ti bẹ̀rẹ̀ sí lóògùn lọ ẹ ti ba ìlú àti májẹ̀mú jẹ́ tó èyí ló fi ṣe pàtàkì láti tó àdúrà yẹn gbà nìyẹn ọlọ́run bọ̀wọ́ mo ṣe láti lo ògo mi kó mi fún lẹ́mìí àti agbára láti ba ègún àti májẹ̀mú èyí tó ń dín mi lọ láti lo ògo mi jẹ́ kó mi fún lẹ́mìí mímọ́ àti agbára láti ba ègún àti májẹ̀mú tó ń dí mi lọ́wọ́ láti rí ògo mi lò jẹ àdúrà rẹ̀ dà. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀gbẹ́sì ayélujára bàbá
mo ṣe tán láti lo ògo mi ọjà èyí mo ṣe béèrè fún lẹ́mìí mímọ́ àti agbára láti gbàgbọ́ tí ṣe ègún láti gbàgbọ́ tí ṣe májẹ̀mú ìran ètò tí ń lọ́wọ́ láti lo ògo mi jẹ́ ó bá kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti gbàgbọ́ tí ṣe májẹ̀mú àti ègún ètò tí ń lọ láti lo ògo mi jẹ́ ọlọ́run agbára àti òkè wá o ilé ìmọ̀ àti òkè ni mo béèrè fún láti gbàgbọ́ tí ṣe májẹ̀mú àti ègún ètò tí ń lọ láti lo ògo mi jẹ́ ẹ̀yà kún fún agbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ láti gbàgbọ́ tí jẹ́ ègún àti májẹ̀mú ìrànjẹ́ ètò tí ń láti lo ògo mi ẹ̀yà kún fún agbára àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orílẹ̀ èdè la wa àlọ́ orílẹ̀ kẹfà tún àdúrà yẹn gbà ṣe ẹ̀yà tí màá kọ́lé dáa pé ìpàdé wa yìí ti kékeré di alágbára ṣé kí ni ti kékeré di alágbára tó bá ti kékeré di alágbára ta ní jẹ́ oṣó ta ní jẹ́ àìjẹ́ ta ní jẹ́ ìbèrè nínú ìdílé yìí wọ́n ò rí ọmọ sàwọ̀ gbòdì wọ́n ò rí ọmọ yá eré àsásọ bàtà nù eré àsásọ etí nù ṣe gbọ́ pé ẹnìkan sáré tí ó sì sọ etí rẹ̀ nù àwọn sáré tí wọ́n sọ nù wo tó àdúrà yẹn gbà àníṣe mo ń tẹnu mọ́ ẹ gbọ́dọ̀ wọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí ogún ọdún tó tó bẹ́ẹ̀ sí lóògùn yín lò ìdí mo sọ yé mi ibi lẹ́bùtọ́ yẹ kí wà kọ́ ni mo wà nítorí pé ìrìyàn láti ràn lọ́wọ́ láti kékeré láti jọ gbàdúrà lọ́sọ̀ ní dẹni tí ó ti kí ni tó jìyà tó yẹ kó jẹ lọ́jẹ́ kí ogun ègbú náà kọ́rẹ́ yìí pọ̀ mi lójú dáadáa gbogbo àwọn tí mo tún lọ báyìí wípé ẹ̀jẹ̀ ràn lọ́ká láti gbàdúrà láti bọ́ lọ́wọ́ kí wọ́n ṣe kí ni gbogbo tó fi mí sí èèyàn ní àwọn ọ̀fà yìí àti wọn sọ fọ́lọ́run wọ́n ní Ọlọ́run ìgbàkúgbà tó bá fún mi ní ogun àti orí ọ̀fẹ́ gbogbo tó jẹ́ àwọn ọmọ ni wọ́n fẹ́ mọ kọbi ara sí ju àwọn àgbà lọ ní àwọn kẹtẹ fi wípé owó orí lọ́nà ìyàtọ̀ jẹ́ ni ògbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀ náà àwọn tó ń jẹ́ àwọn ọmọ tí wọ́n gbélé tí wọ́n tó lọ nínú ìlú lọ ẹ gbọ́dọ̀ jìyà táwọn òbí yín jẹ ẹ gbọ́dọ̀ jìyà táwọn bàbá yín jẹ àwọn ìyá táwọn ọmọ yín jẹ táwọn ọmọ máa wo bíbá mọ ní àìkú yẹ kẹ́ jìyà yín ojútọ́ pọ̀ wọn gbọ́dọ̀ pẹ́ yín lẹ́bù tí wọ́n jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí fi tọ́lọ́kọ́bọ̀ fún àwọn òbí wọn kí wọ́n tó jẹun ẹ̀yin ọgbọ́dọ̀ dé lẹ́bù yẹn láti ṣiṣẹ́ lóye káwọn òbí ó ti máa jẹun ọwọ́ yín ó ṣe é ṣe kéésì pé kò ṣe é ṣe táwọn ọmọdún mẹ́jọ níbí báyìí gbogbo ti ju ọmọdún mẹ́jọ lọ gbogbo ti kọjá ọmọdún mẹ́jọ ẹ̀yẹ́ wò kan àwọn kábẹ́ wò fún ọmọdún mẹ́jọ àwọn òbí wọn ti jẹun ọwọ́ wọn gbogbo ti ju ọmọdún mẹ́jọ lọ wo fi ìdùnnú gbàdúrà sí ẹ gbọ́dọ̀ bọ̀ nínú èkó ẹ gbọ́dọ̀ bọ̀ nínú ogun ẹ gbọ́dọ̀ bọ̀ nínú gbogbo ṣíṣe májẹ̀mú tí ń ta àwọn ológun nínú ìran ẹnìkọ̀ọ̀kan yín àti tèmi pàpà ènìyàn gbọ́dọ̀ bọ̀ orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run àìsí dandan ni kìí ṣe nàmbà fẹ́ ọgbọ́dọ̀ lóògùn lò nítorí ìmọ̀ bóyá lè sọ gbólóò yìí ó ní èmi dá ògbógbògbò lówí ọ̀rọ̀ lọ sọ̀rọ̀ tí ìmọ̀ bóyá lè lògbò lọ bó sì wí ni Ọlọ́run ọ̀rọ̀ rẹ ní wípé ọ̀dá mi tògbótògbó sẹ́ni wíbẹ̀ ẹ̀rí kí n gbọ́. Ọlọ́run ní wípé ọ̀dá mi tògbótògbó. kí n gbọ́. Ọlọ́run ní wípé ọ̀dá mi tògbótògbó. ọ̀rọ̀ ṣe ẹ bá ti máa sọ lórí kan ó yá mo ṣetán láti lo ògbó mi agbára àti iná mi mímọ́ láti gbàgbọ́ tí jẹ́ ègún àti májẹ̀mú òun jẹ́ kí lè rógbó yẹn ògbó tó dá mọ́ mi nì Olúwa kó mi fagbára mo ṣetán láti lo ògbó tó dá mọ́ mi Ọlọ́run nítorí pé ọ̀rọ̀ ẹni pé ọ̀dá mi tògbótògbó kó mi fún lẹ́ẹ̀mí àti agbára láti bá ègún àti májẹ̀mú tó ti lọ láti rógbó yẹn àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ọ̀rọ̀ rẹ ni wípé ọ̀dá mi tògbótògbó ó ṣetán láti lo ògbó ìrẹsẹ̀ ọ̀yá kó mi fún agbára kó mi fún lẹ́nu mímọ́ ọ̀yá kó mi fún agbára kó mi fún lẹ́nu mímọ́ láti fa gbogbo tí jẹ́ ègún láti fa gbogbo tí ṣe májẹ̀mú ètò tí ń lọ́wọ́ àìtí ìdúró ògbó yẹn lò Olúwa mo ṣetán
tán àti láti lo ògo mi ẹsẹ̀ èyí tí wọ́n lọ́wọ́ ara ìdá mọ́ mi nítorí ọ̀rọ̀ rẹ ní wípé ìwọ dá mi tògbòtògbò ó yá agbára àti iná ìlú mímọ́ láti pàgọ́ ti jẹ́ èèkó láti pàgọ́ ti ṣe máa jẹ́ mú ìrànjẹ́ ètò ń dín lọ́wọ́ àti láti lo ògo mi lò ó yá kún fagbára ó yá kún fúlẹ̀ ìmọ̀ rẹ ó yá kún fagbára ó yá kún fúlẹ̀ ìmọ̀ rẹ ó yá kún fagbára ó yá kún fúlẹ̀ ìmọ̀ rẹ ó yá kún fagbára ó yá kún fúlẹ̀ ìmọ̀ rẹ ó yá kún fagbára ó yá kún fúlẹ̀ ìmọ̀ rẹ. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àwọn onígbà keje wo ẹlẹ́keje fi tara gbà. Mo ṣetán mo fẹ́ gba ògo mi padà. Mo ṣetán láti gba ògo mi padà. Gbogbo ẹjọ́ ògo mi bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run mo fẹ́ gba ògo mi padà lọ́wọ́ wọn. Agbára àti nẹ́ẹ̀mí mímọ́ láti gba ògo mi padà. Èyí tí wọ́n lọ́wọ́ àlàyé dámọ́ mi ó yá gbé wò mí. Mo fẹ́ gba ògo mi padà lọ́wọ́ ẹni yóò kó òkó wà lọ́wọ́ rẹ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ láti gba ògo mi padà lọ́wọ́ ogun àti ègún ìdílé lọ́wọ́ gbogbo tí ṣe má jẹ́ fún ìran Olúwa gbé wọ̀ mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé àìmọ̀ ṣetán àìmọ̀ tẹ́lẹ̀ ògo mi wọ́n fẹ́ gba ògo mi padà báyìí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ àìláti gba ògo mi padà lọ́wọ́ gbogbo èyí ó kó ògo lè wà lọ́wọ́ rẹ̀ ilé àti agbára ẹ̀mí mímọ́ àìláti gba ògo mi padà lọ́wọ́ ogun àti ègún àti májèmú ìran olùwàgbẹ̀wò ní orí mi lákùn fún agbára rẹ̀ lákùn fún ẹ̀mí mímọ́ rẹ̀ lákùn fún agbára lákùn fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti gba ògo mi padà lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ègún wọn lọ́wọ́ tí ń jẹ́ májèmú wọn lọ́wọ́ èyí ó kó ògo lè wà lákùn fún ẹ̀mí àtàgbára rẹ̀ 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 ilé ẹ̀mí àtàgbára rẹ̀ ni mo bèrè fún bàbá lágbé òwò mi lórí àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. So orí àdúrà yẹn gbà. Ok tó bá rí gba ògo ní fọ́lọ́run ayé àdúrà padà báyìí eléyìí àgbà lẹ́ẹ̀mẹ́ta mo gba ògo mi padà kí mo wí. Gbogbo ògo mi padà. Ọ̀yá gbogbo ẹni tó ògo mi bẹ lọ́wọ́ yín ẹ dá padà fún mi láì sí àwárí ìbéèrè ìbẹ̀bẹ̀ àṣẹ ni mo gba ògo mi padà gbogbo ẹni tó ògo mi bẹ lọ́wọ́ yín ẹ dá padà fún mi èmi ni mo ní ògo mi mo gba ògo mi padà mo pa ní àṣẹ ẹ dá ògo mi padà fún gbogbo ẹni tí ògo mi bẹ lọ́wọ́ yín àṣẹ ni mo pa ìdálábà àdúrà rẹ̀ dà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọ̀yá mo gba ògo mi padà gbogbo ẹni tí ògo mi bẹ lọ́wọ́ yín mo pa ní àṣẹ ni èmi ọ̀fẹ́ ní o èmi ọ̀fẹ́ ìṣàwádà àti ẹ̀dá ògo mi padà fún mi ẹ̀dá ògo mi padà fún mi ó gba ògo mi padà gbogbo ẹni tí ògo mi bẹ lọ́wọ́ yín èmi ò dáná pa àṣẹ ni mo pa ẹ̀dá ògo mi padà fún mi 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 ẹ̀dá ògo mi padà fún mi. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Wo má ná gẹ̀rẹ́ o kọ́mọ ní pẹ̀lẹ́ èyí tí bẹ̀rẹ̀ gẹ̀rẹ́ yóò gba tiẹ̀ mọ́ ti yẹ o tó porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayá ẹ̀gbọ́ èmi ọ̀bẹ yín ṣùgbọ́n àṣẹ ni mo pa gbogbo ẹni tó gbomi bẹ lọ́wọ́ yín èmi ọ̀dà lábàá mo ṣe kí ni mo padà ṣe fún yín ni mo gba ògo mi padà ẹ dá ògo mi padà fún mi àdúrà rẹ dà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ògo mi bẹ lọ́wọ́ yín èmi ọ̀bẹ yín o èmi ìdálábà o wọ́n bá ní àṣẹ yín bóyá ẹ dá ògo mi padà fún mi ẹ dá ògo mi padà fún mi wọ́n gba ògo mi padà àní ní ìṣiṣẹ́ mi gángan mi wọ́n gba ògo mi padà gbogbo ẹ̀yin tí ògo mi bẹ àwọn yín èmi ọ̀bẹ yín èmi ọ̀dálábà àṣẹ yín ló pa ẹ dá ògo mi padà fún mi 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 yóò lọ Jésù ẹ dá ògo mi padà fún mi ẹ dá ògo mi padà fún mi lórúkọ Jésù. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹlẹ́ẹ̀kẹta ni o múra dáadáa o orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ta ni ọ́ ìwọ tí ògo mi bẹ lọ́wọ́ rẹ ìfẹ́ mẹni tó ń ṣe kankan mi ẹni yòówù kó wù kọ jẹ èmi ọ̀fẹ́ mọ olùgbìmọ̀ wo lẹ́ ń ṣe ìgbìmọ̀ yòówù kó wù kẹ jẹ àní èmi olóògo ni mo sọ̀rọ̀ mo gba ògo mi padà
mo pa ní àṣẹ fún yín ó yá ẹ dá ògo mi padà fún mi èmi ọ̀fẹ́ mẹ́rin tó ń ṣe ìfẹ́ má ìgbìmọ̀ wo lẹ́ ṣe ẹni lórúkọ jẹ́ ẹni ìgbìmọ̀ yóò kó òun kẹ́ ẹ jẹ́ mo pa ní àṣẹ ni mi ò dà lábàá èmi ológo ni mo ṣe kí ni o ni mo sọ̀rọ̀ mo pa ní àṣẹ ni ó yá ẹ dá ògo mi padà fún yín àdúrà rẹ̀ yá. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ó èmi ọ̀fẹ́ mẹ́rin tó ń ṣe èmi ọ̀fẹ́ má ìgbìmọ̀ wo lẹ́ ṣe ó yá èmi ológo ni mo sọ̀rọ̀ ní o mo pa ní àṣẹ ni èmi ọ̀dà lábàá ẹ̀dá ògo mi padà fún mi mo dá ògo mi padà ẹ̀dá ògo mi padà fún mi mo dá ògo mi padà ẹ̀dá ògo mi padà fún mi mo dá ògo mi padà ẹ̀dá ògo mi padà fún mi mo dá ògo mi padà ẹ̀dá ògo mi padà fún mi ẹ̀yin orúkọ nǹkan ẹ̀jẹ̀ lórí ọ̀gbìn mi ká ìṣe ẹ̀dá ìlú olóògbé ni mo sọ̀rọ̀ àti mo dá ògo mi padà mo pa ní àṣẹ mi ẹ̀dá ògo mi padà fún mi ẹ̀dá ògo mi padà fún mi ẹ̀dá ògo mi padà fún mi mo pa ní àṣẹ ni o èmi ọ̀dà lápá ẹ̀dá ògo mi padà fún mi sẹ́ ẹ̀yin orúkọ mi ẹ̀dá ògo mi padà fún mi. Agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ayé àdúrà padà. Eléyìí náà ta fún yín padà yìí. A tún gba òun náà ní ẹ̀mẹ́ta. Ọ̀yá gbogbo ẹ̀tọ́ mi. Ibi yòówù kó òun kó lè wà. Ọ̀yá mo gbà padà. Gbogbo kí ni o? Gbogbo ẹ̀tọ́ mi. Ibi yòówù kó òun kó lè wà. Mo gbà padà. Ọ̀yá ẹ̀bẹ̀ sí kò lè mi lọ́wọ́. Gbogbo ẹ̀tọ́ mi mo ṣe kí ni? Mo gbà padà. Ibi yóò kó kí o lè wà ẹ̀bẹ̀ sí kò lè mi lọ́wọ́ báyìí tèlé àdúrà rẹ̀ yá. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó gbogbo tí ṣe àtọ̀ mi àìwọ̀ gbà padà láwọ̀ ọ̀wọ̀ mi ibi yóò kó òkú lè wà ẹni yóò kó òkú lè wà ní ọwọ́ ẹ̀ ẹ̀dá padà fún mi 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 àìwọ̀ ẹ̀tọ́ mi là ọwọ́ ìtọ́jú wa wọ́n gbà padà ẹ̀dá padà fún mi ọwọ́ ìyóò kó òkú lè wà ibi yóò kó òkú lè wà àìwọ̀ padà fún mi àìwọ̀ padà fún mi àìwọ̀ dá gbogbo ẹ̀jẹ̀ padà ẹ̀jẹ̀ padà fún mi sẹ́ yóò kọ́ yóò sọ pàṣẹ ẹ̀jẹ̀ padà fún mi sẹ́ ẹ̀jẹ̀ padà fún mi. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. àmín, àmín, àmín ní orúkọ Jésù. Mo gba ilé yìí. Mo wọnú ògo mi lọ. Mo wọnú ògo mi lọ. Mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo mi. Mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo mi. Ta ni ó tó pẹ̀lẹ́ lára gidi? Ta ni ó tó pẹ̀lẹ́ lára gidi? Tó ní ọjà mi wálẹ̀ kó nù ògo. Tó ní ọjà mi wálẹ̀ nínú ògo mi. Kú dànù. Kú dànù. Orúkọ Jésù lè mẹ́ta kọ gbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Mo wọnú ògo mi lọ. Mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ògo mi. Ta ni ó tó pẹ̀lẹ́ lára gidi? Láti dá mi gbọ́ àdúgbò nínú ògo mi. Ọ̀yá kú dànù. Lọ́dọ̀ kú dànù. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Ẹni orúkọ òun bá jẹ. Àná kú dànù. Àná kú dànù. Àná kú dànù. Ní orúkọ Jésù Kristi. Mo wọnú ògo mi lọ. Àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo mi. Táwa ń wọ̀. Àìtọ́ dára gidi. Tó ní ọjà mi bọ̀. Àdúgbò nínú ògo mi. Mo sọ̀rọ̀ àṣetẹ̀lé. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Ẹni orúkọ òun bá jẹ. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Lórí orúkọ òun bá jẹ sẹ́. Ọ̀yá kú dànù. Ẹ̀yin méjì wọn ní ògo mi lọ. Wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nínú ògo. Ẹni orúkọ òun kọ jẹ. Tó ń pè é lára gidi. Láti dá mi bọ́ padà. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù báyìí. Ọ̀yá kú dànù. Ọ̀yá kú dànù. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ó alọ́ nígbà kẹta. Ayé wọ́n bẹ̀rẹ̀ sí tìǹbù ògo fọ̀. Ayé bẹ̀rẹ̀ sí ní togotogo. Ayé bẹ̀rẹ̀ sí ní kíni o togotogo. Kálẹ́ni náà tó wá sọ wípé òun tó fẹ́ sọ mí jẹ́ ní yẹ̀yẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo. Ayé bẹ̀rẹ̀ sí rí mi togotogo. Kálẹ́ni náà tó fẹ́ sọ mí jẹ́ ní yẹ̀yẹ́ abẹ́ni ẹ̀gàn. Ọ̀yá láì sí àwáwí tàbí ṣùgbọ́n kankan. Ikú kánjú ya kó bẹ̀ẹ̀ mí rẹ̀. Ikú kánjú kó ṣe kí ni? Kó bẹ̀ẹ̀ mí rẹ̀. Mo wọnú ògo ayé bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo ayé bẹ̀rẹ̀ sí rí mi togotogo ta lẹni náà tó wá sọ pé òun fẹ́ sọ ògo mi di ẹ̀gàn àbí tó fẹ́ sọ mi di ẹni ẹ̀gàn tí ní àbùkù ya ikú kánjú ikú kọ̀ sáyè kọ́ bẹ̀ẹ̀ mí rẹ̀ ẹ mọ kókò sáyè ikú wípé wo ìrìnláyè láti rojọ́ tàbí lọ jáde lẹ́kọ̀ọ́ kò ní fún láyè láti ṣàlàyé tẹnu ẹ̀yọ́ kan ló pa ni
ikú kánjúkànjú ìyẹn à ń pè ní ikú lọ́gán ikú àgbẹ̀ ó sì kú lójijì ikú kánjúkànjú nìyẹn ọ̀rẹ́ láti bá àwùjọ gbé àwọn jẹ́ kí n gbọ́tẹnu mi náà ló pa lójú ẹsẹ̀ mi àwọn tí wọn ò fẹ́ kí olóògbò lò àwọn tí fẹ́ káyọ̀ mọ̀ gbọ́n yẹn nítọ́tọ́ sí wọn nìyẹn ìdí ni wípé tí ẹ rí àwọn yẹn tó bá ní olùbèrè fún ìyípadà fún wọn ọ̀kan tó kọra sínú ogun ni amen nítorí pé kí ni bí wọ́n ṣe ń béèrè fún àlàáfíà fún ayé títí wọn àwọn ò béèrè fún àlàáfíà lè so tó bá lè mọ́ wọn díẹ̀ yóò dára fún ọ torí àwọn yẹn wọ́n ti di sátánì gangan ẹ wo sátánì nígbà tó lọ bá Jésù ní àkọ́kọ́ Jésù bá rí orí pé òun lè mú Jésù ọ̀lọ́ nígbà tó tún ṣe kí ni ó tún padà wà bá Jésù sí títí tó fi dórí àgbélébù sátánì tún padà lọ bá Jésù lórí àgbélébù ìgbé ọ̀kọ̀ọ̀kọ̀ tó pé ní ó ṣe kí ni kankankankan èmi tájú pé gbọ́tí wọ́n sọ pé tí bá ọmọ náà ló pèrè ààrẹ táyítọ̀ ọmọ náà ló jọ sọ kalẹ̀ lórí àgbélébù gbára rẹ̀ làkóso pẹ̀lú rẹ̀ kí àwọn èèyàn wò wípé àwọn èèyàn ní sọ̀rọ̀ kì í sàwọn ènìyàn sátánì ní sọ̀rọ̀ lákòókò yẹn kì í sàwọn èèyàn ní sọ̀rọ̀ sátánì ní sọ̀rọ̀ nítorí pé kí ni ó fẹ́ ba ògo Jésù jẹ́ tí Jésù náà tó bá jẹ́ alágbára nínú Ọlọ́run ni kó náà kó lo àṣẹ ni Jésù ọba sí kí ni òun náà bá rí ìjákulẹ̀ tí Jésù bá ti rí ìjákulẹ̀ ìgbàlá wa kọ̀wá ti sí àbátí ní ìgbàlá amen ìyẹn pé àwọn kan bẹ̀tẹ̀ pé alágídí ni wọ́n èyàn béèrè fún wípé kọ́nà kó yí wọn lọ́pàá kún ó kú dànù ní ó orúkọ Jésù lẹ́mẹ̀ta àkókò ti lọ bẹ̀ṣẹ̀ bí lórí mi orúkọ Jésù lẹ́mẹ̀ta àìsẹ̀ mo ti wọnú ògo mi lọ bó ti bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo ta ni ẹni náà ta ni ọ́ tọ́sọ wípé ọ̀rá fẹ́ sọ ògo mi jẹ́ gan àgbẹ̀fẹ́ mẹ́gbẹ̀gàn ẹ̀gàn bá ayé mi padà ikú tí ò ikú kọ sáyé ya kọjá ọkọ ẹ̀mí rẹ̀ dànù àdúrà rẹ̀ dà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. àìmọ̀ olóògbé mi lọ wọ́n bẹ̀ sí pọ̀ ní ògbó àìbẹ̀ sí ní ògbó ọlọ́run ara mi ọ̀yà tàìmí ìwọ tọ́wọ́ sọ́tọ̀ fẹ́ sògbó mi jẹ́ ẹ̀kan àìmọ̀ fẹ́ parí mi tó jẹ́ ẹ̀kan èmi ọ̀gá lábàá o ikú tí ò rojú láyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan ikú tí ò ráyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan ikú tí ò ráyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan ẹ̀yìn ikú tí ò ráyè kọjá ọ̀gbọ̀n mi ẹ̀kan ẹ̀yìn yóò kó òun kọjẹ́ ikú tí ò ráyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan ikú tí ò ráyè kọjá ọ̀gbọ̀n mi ẹ̀kan ikú tí ò ráyè kọjá ọ̀gbọ̀n mi ẹ̀kan àìkú tó sọ fẹ́ kú ẹ̀jọ̀ bá ògbó mi lọ́tọ́ fẹ́ sọ ògbó mi jẹ́ ẹ̀kan àìkú tó sọ mi jẹ́ ẹ̀kan sí àbùkù ó mọ sọ̀rọ̀ àṣẹ̀tẹ̀lé ọ̀yá ikú tí ò ráyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan ikú tí ò ráyè ẹ̀ àkọ́jà ọ̀gbọ̀n mi ẹ̀kan agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù àtúnyàdá padà ibi láti fi dáhùn dúró nìyẹn ẹ̀mẹ́ta lágbà òun náà ṣùgbọ́n lẹ́yìn ilé àpòpẹ́ lọ́wọ́ Ọlọ́run á sì ṣòro ọ̀fẹ́ amen eléyìí ọgbà fún àwọn olóore rẹ̀ ẹ̀ngbọ́ ọgbà fún ta ni àwọn olóore rẹ̀ kò sẹ́nìkan láyé yìí tí ò ní olóore iná lọ́pàá tí ó sọ nínú ọ̀rọ̀ mímọ́ ó ní èmi ó rán ọ̀rọ̀ lọ́wọ́ sí láti bí mímọ́ wá èmi ó tẹ̀lé yìí láti ṣí oníwà tẹ bá kíyèsí àwọn èèyàn jàkànjàkàn nínú Bíbélì gbogbo wọn tí wọ́n ṣàṣeyọrí nípa àtìlẹ́yìn àwọn kan ni ìyẹn pé àwọn kan ni wọ́n jẹ́ olóore fún wọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ kò sẹ́ni tó lè dá kankan sí láyé láì sí ìrànlọ́wọ́ ẹnìkan so tẹ bá gbọ́dọ̀ bá sọ pé Ọlọ́run ràn yàn lọ́wọ́ Ọlọ́run ràn yàn lọ́wọ́ kì í ṣe pé yóò sọ̀rọ̀ láti òkè wá àwọn kan ní ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí áńgẹ́lì láti ṣe láti ràn yàn lọ́wọ́ tó gbàgbà fún àwọn olóore rẹ̀ amen orúkọ Jésù lẹ́mẹ̀ta ọ̀yá gbogbo ẹ̀yin olóore mi fílẹ̀ tó wá ní ọ̀rọ̀ ọ̀fẹ́ sí kẹ́lẹ́ fúdà gbó òun ti lọ orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yin olóore mi ọ̀yá mo tún yín sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè tàfìdì yìí tẹ̀fì rí tèmi rò kí mo wí gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin aláàánú mi gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi láti wọnú ògo mi láti tayọ láti ṣe rere mo tú yín sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè tàbí dè yín lọ́wọ́ gbogbo ìbòjú tàbí bò yín èyí tí ẹ̀ fi rí náà rí mi tẹ́ ẹ̀ fi lè jíṣẹ́ tọ́lọ́wọ́ rẹ yín sí mi mo tú yín sílẹ̀ àdúrà rẹ̀dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù òfìsì gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin
gbogbo ẹ̀yà láti lẹ́yìn mi mo tún yín sílẹ̀ ní orúkọ Jésù mo tún yín sílẹ̀ lọ́wọ́ gbogbo ìdè èyí tàbí ìdèyẹ lọ́wọ́ gbogbo ìbòjú èyí tàbí ìbòyín èyí tàbí nílẹ̀ orí tèmi o èyí tàbí lè ṣe ohun ṣẹ́ṣẹ́ bá ọ̀rọ̀ ẹ̀ṣin mi ó yá àwọn tún yín sílẹ̀ 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 gbogbo ẹ̀yin olóore gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin láti lẹ́yìn mi láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ara ìwà ó yá àwọn tún yín sílẹ̀ àdúgbò lọ́wọ́ gbogbo ìdè fọ́lọ̀ gbogbo ìbòjú èyí tàbí ìbòyín èyí tàbí ìdèmí kẹ́ẹ̀bí nígbẹ̀mí ro àìkẹ́ẹ̀bí rántí mi àìkẹ́ẹ̀bí lè jíṣẹ́ ọlọ́run fún mi ẹ̀ àwọn ojú sílẹ̀ báyìí gbogbo ẹ̀yin ló lẹ́tọ́ láti àtúrọ̀ mi àwọn ojú sílẹ̀ bàbá ní orúkọ Jésù. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Àlọ́ nígbà kejì wo tún wọn sílẹ̀ àṣẹ ọlọ́run ni iṣẹ́ ni wọ́n gbọ́dọ̀ jẹ fún ọ ọlọ́run lọ́wọ́ wọn kì í ṣe ènìyàn èèwò sórí lẹ́ẹ̀kan ẹ má gbàgbé pé ọ sọ pé fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa bẹ́ẹ̀ ti tẹ̀sí ìmọ̀tara rẹ so nígbà tó bá fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa ọ sọ wípé òun ó rí níṣáájú kátó débẹ̀ ó ní ó rí ojú rere àtọ̀nà rere ọlọ́run àti ti ènìyàn gbogbo tí ń sọ yẹn àwọn olóore rẹ àwọn aláàánú rẹ ni wọ́n sọ ọmọ wọn ọmọ àwọn olóore rẹ èmi gẹ́gẹ́ ìgbà wọn ti ní kò sẹ́ni tó lè mọ àwọn olóore rẹ ó lè jẹ́ bàbá rẹ ó jẹ́ màmá rẹ ó sì lè má jẹ́ bàbá àti màmá rẹ pé ọ̀tọ̀ lẹni tí ó jẹ́ ó sì fẹ́ pé ẹni tó mọ̀ rí rárá àtọ̀ ni ẹni tó rí rárá àtọ̀ so ẹni ẹ ó jẹ́ kó ti jí sọ Ọlọ́run fún ọ tipẹ́tipẹ́ ó yẹ kó ti jí sọ Ọlọ́run fún mi tipẹ́tipẹ́ ṣùgbọ́n nítorí wípé kí ni ọ wà nínú ìdè ọ wà nínú ìbòjú àwọn ẹni òkùnkùn kí wọ́n bá ṣe rí iṣẹ́ yẹn jẹ́ fún mi nítorí pé wọ́n ti mọ̀ wípé tó bá fi rí iṣẹ́ yẹn jẹ́ fún ọ tó bá rí iṣẹ́ ìtẹ̀mí náà jẹ́ fún mi gbogbo wa á ṣe kí ni á ní àṣeyọrí kámẹ́rà ti kú lẹ́mẹ́wàá á ti kí ni á ti ra tuntun ìjì kì í kú ẹ̀bẹ̀ àwọn ọmọ bá kú á fi òun sórí iṣẹ́ á sì mọ̀ bá ètò tiwa lọ tí kò tẹ́ wọ́n ta kámẹ́rà owó nìkan ló kù láti fi kí ló láti rí ìyàgbẹ́ra fáìlì lónìí tí mo sọ̀rọ̀ ẹnìkan ti fi tuntun hàn mí tuntun pa onílò èlò ni wọ́n pè $1 million tó wá sí èlò ní $1 million tó wá sí èlò ní $1 million tó wá sí tí ìbá ṣe pé àìpẹ́ ẹ̀ ti pè àwọn olórí burúkú ègún ọ̀rọ̀ èlò ní $1 million tó wá sí lẹ́yìn gan tí wọ́n ní $10 million gangan sọ́pọ̀ nìkan ọlọ́run wúrà àti fàdákà tó ọlọ́run ní ṣe wo tó lóore bá dìde nǹkan $10 million nǹkan $100 million mílíà wọ́n sì kí ni wọ́n kó wá fún ẹgbẹ́ ìwọ ọkùnrin wa mọ̀tì náà lọ́wọ́ olóore tó máa bèrè pé àwọn èèyàn máa ń fi nǹkan wé dáhùn tábà jíjọ́ mi àmọ́ sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká gbàdúrà alákòókò náà orúkọ Jésù lẹ pété gbogbo ẹ̀yin olóore ní ọ̀yá mo ṣetán mo nídìí ìwọ tó bá ti nídìí wọn wọ́n wulẹ̀ gbà wọn ṣùgbọ́n nítorí pé ìwọ tí ì nídìí wọn wọn pé ìwọ tí ì nídìí àwọn olóore ẹ fọ̀rọ̀ rẹ̀ mo rí pé ẹ̀yìn pé èyí láyé ṣe ni mo rí pé ẹ̀jí fẹ́ràn ara yín kí omi gẹ́gẹ́ lára lọ tẹ́bí ìṣòro pé kẹ́ fẹ́ràn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ara yín rẹ̀ àmọ́ ẹ fọ̀rọ̀ rẹ̀. tó bá jẹ́ ọ̀fọ̀ àmì kó bá ti bẹ̀rẹ̀ ọ̀fìn. ẹ fọ̀rọ̀ rẹ̀ mo rí pé fẹ́ràn ara yín kí omi gẹ́gẹ́ lára lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó yá gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin aláàánú àtòrànlọ́wọ́ mi ìmúlẹ̀ wà mọ́ tí ìrètí ọjọ́ ti pẹ́ ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí àṣẹ Ọlọ́run ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore ìyàtọ̀ aláàánú àtòrànlọ́wọ́ mi ànímúlẹ̀ wà ànímú tí ìrètí ọjọ́ ti pẹ́ ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí àṣẹ Ọlọ́run kì í ṣe àṣẹ ènìyàn ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí gbogbo ẹ̀yin olóore gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi láti ọ̀dọ̀ Ọlọ́run wà àìmọ̀ tí ìrètí ọjọ́ ti pẹ́ ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára àṣẹ Ọlọ́run ni àì kì í ṣe ti ènìyàn àṣẹ Ọlọ́run ni àì kì í ṣe ti ènìyàn ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí láti mọ̀ jíṣẹ́ àyọ̀mí fún mi ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí láti mọ̀ jíṣẹ́ àyọ̀mí fún mi ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí lára báyìí láti mọ̀ jíṣẹ́ àyọ̀mí fún mi. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Àlọ́ nígbà kẹta tẹ̀lé ẹ̀lẹ́kẹta yìí 2023 lábàṣọ̀rọ̀ èyí kí ni wọ́n dá sí 2023 lábàṣọ̀rọ̀ ẹ pàṣẹ fún mi 2023 ọ̀yá gbogbo tí ń jẹ́ ire bẹ̀rẹ̀ sí yọ̀ọ̀dà fún mi láti sísìn lọ ẹ̀yìn gbọ́
bẹ̀rẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi láti mi lọ 2023 gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi 2023 gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi gbogbo tí ń jẹ́ ire bẹ̀rẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi láti mi lọ nítorí àti kọ́ nípa tèmi pé gbogbo bí tí wọ́n bá fẹsẹ̀ mi tẹ̀ gbogbo bí tí wọ́n bá fẹsẹ̀ mi tẹ̀ a ó gbà fún mi l'Olúwa wí nítorí pé àti kọ́ nípa tèmi wípé gbogbo kíbi tí wọ́n bá fẹsẹ̀ mi tẹ̀ la ó gbà fún mi l'Olúwa wí 2023 mo ti fẹsẹ̀ tẹ inú mo ti fẹsẹ̀ tẹ ọmọ rẹ o ó yà gbogbo tí ń jẹ́ ire tó wà nínú rẹ bẹ̀rẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi báyìí àdúrà kẹ́dà. Ní orúkọ Jésù. 2023 ọ̀yà àkọ́lù pàtẹ́mí wípé gbogbo kíbi tí wọ́n bá fẹsẹ̀ mi tẹ̀ a ó gbà bẹ̀ fún mi ayé mi ti fẹsẹ̀ tẹ inú rẹ báyìí o ó yà gbogbo tó jẹ́ ire nínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi gbogbo tó jẹ́ ire nínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi gbogbo tó jẹ́ ire nínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi 2023 ó àṣẹ mi pa o yóò lórí wa ní ọ̀nà rẹ gbogbo tó jẹ́ ire àìnínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi 2023 èmi ọ̀yà yàbá àṣẹ mi pa gbogbo tó jẹ́ ire tó wà nínú rẹ sẹ́ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi ìjọba àti fọ́nì pàtó mi wípé gbogbo kí n láti fẹsẹ̀ mi tẹ̀ náà ó gbà fún mi èmi ti tẹ́ èmi ti bẹ̀rẹ̀ tẹ́ nù rẹ o àìpé 2023 gbogbo tó jẹ́ ire tó bẹ nínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi gbogbo tó jẹ́ ire tó bẹ nínú rẹ lábẹ̀ sí yọ̀ọ̀dà rẹ̀ fún mi tí ó ṣe gbọ́ àwọn olùwàlẹ̀ ẹ̀dùn mi sẹ́ lábẹ̀ sí yọ̀ọ̀dà bó ti jẹ́ ire nínú rẹ fún mi sẹ́ lábẹ̀ sí yọ̀ọ̀dà bó ti jẹ́ ire nínú rẹ láti sisi ọ̀bẹ̀ sí yọ̀ọ̀dà bó ti jẹ́ ire fún mi. Àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Tó èyí láti gbé dànù dúró lónìí ṣùgbọ́n ká tó dànù dúró ẹ jẹ́ ká kọrin ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ẹ tó mú wa bẹ̀rẹ̀ tó sì darapọ̀ mọ́ wa kì í ṣe pé ó mú wa bẹ̀rẹ̀ nìkan kì í sọ́jà darapọ̀ mọ́ra nìkan ó tún jẹ́ ìdàgbàdà rẹ̀ ó sì tó gbọ́ títí wa. Orí pẹ́ ṣe Àánú mi dúró. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe o. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe o. Torí pé ṣe àánú yìí dúró. orí pẹ́ ṣe Àánú yìí dúró. Torí pé ṣe àánú yìí dúró. Torí pé ṣe o. Torí pé ṣe àánú yìí dúró. ẹjọ́ ń tayé pé Jehovah, ẹjọ́ ń tayé pé ìlọ. Ẹjọ́ ń tayé pé ìlọ. Jehovah, ẹjọ́ ń tayé pé ìlọ. Alagbara, ẹ tóbi jù, ẹjọ́ ń tayé pé ìlọ. Alagbara, ẹ tóbi jù, ẹjọ́ ń tayé pé ó ìlọ. pẹ́ kan Ẹjọ́ ń tayé pé ìlọ. Jehovah, ẹjọ́ ń tayé pé ìlọ. Ẹjọ́ ń tayé pé ìlọ. Jehovah, ẹjọ́ ń tayé pé ìlọ. Alagbara, ẹ tóbi jù, ẹjọ́ ń tayé pé ìlọ. Ọlọ́run bàbá ọmọ mi mímọ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìdàpọ̀ mímọ́ rẹ pẹ̀lú wa fún ìjẹ́ràgbá inú ayé wa fún gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìran èyí tí wọ́n ti bàjẹ́ inú ayé wa ní òní aṣọ ògbó ṣe dá ọpẹ́ àti Àmín Jésù.
gbogbo àjàgà ètè májẹ̀mú àti ègún òran tí ó wà lára wa tí wọn lọ́wọ́ ti bàjẹ́ aṣọ kò ṣe gba ọgbẹ́ àti aṣọ kò ṣe nítorí pé pẹ̀lú ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ wọ́n mú wa wọnú òwò àti ṣeré wa lọ ẹni tí ọjà ẹnì kọ̀ọ̀kan wa bọ́ kò ṣe mọ́ aṣọ kò ṣe gba ọgbẹ́ àti àtẹ̀síwájú pẹ̀lú agbára iṣẹ́ ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ní orí nígbà tí ó bá tún jíjọ́ mẹ́jọ dáàbò pàdé Olúwa jẹ́ ká fẹ́ àyàtú nínú pàdé jù báyìí lọ ẹnì kọ̀ọ̀kan wa ká ti wọnú ẹ̀rí tó ga lọ ẹnì kọ̀ọ̀kan wa ká ti ní ẹ̀rí tó tayọ ẹnì kọ̀ọ̀kan wa ká ti ní ẹ̀rí tí ọ̀nà ẹgbẹ́ kí gbogbo ògbó ó sì jẹ́ ti wọ Ọlọ́run alààyè nípasẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì mọ́ ìgbé ìwọ Ọlọ́run alààyè ọ̀nbẹ láyè síbẹ̀ agbára rẹ̀ sì bẹ láyè síbẹ̀ ìmọ̀ Ọlọ́run kò sì yí padà ó sì mọ jẹ́ Ọlọ́run títí láéláé ògo ni fún orúkọ rẹ̀ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ ká tẹ́wọ́ fún oore ọ̀fẹ́ tí Bàbá oore ọ̀fẹ́ tí Ọmọ oore ọ̀fẹ́ tí Ẹ̀mí Mímọ́ ó ṣúre fún wa ó gbogbo ayé wa ó gbé ayé wa ró láti tẹ̀síwájú àtẹ̀síwájú ní ògo Ọlọ́run ayé ẹnì kọ̀ọ̀kan wa kò tó mọ ìkorò mọ́ ẹnikẹ́ni tó bá tún dìde ogun sí ẹnikẹ́ni nínú wa ikú kánjúkánjú ikú fòráyè yọ gbẹ̀mí rẹ̀ dànù. kó tó dijọ́ mẹ́jọ láti wá gbàgbọ́ ìpadà ọ̀nà ó ti jẹ́ àgbà ẹ̀ ṣùgbọ́n nínú ayé wa. ògbó sì mọ̀ jẹ́ tó ti ti lálẹ́ lábẹ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. hallelujah méje o. hallelujah hallelujah hallelujah. Hallelujah, 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 hallelujah.